واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا. الحمد لله الذي جعل هذه الأمة أمة واحدة لتحقيق غاية واحدة هي عبادة الله وحده لا شريك له، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه والتابعين له بالإحسان إلى يوم الدين. إن خير الحديث كتاب الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa ọba Allah, ọba tí ó ṣe wá ní ìjọ ẹyọ kan. Ọlọ́run ọba Allah ó ní ká máa ṣọ̀kan torí pé ìjọ kan náà ní gbogbo wa. Ọlọ́run ọba Allah ó wá dá wa fún ìdí pàtàkì èyí tí ó pamọ́ sẹ́nì kọ̀ọ̀kan wa, òun náà ni ká máa sin Ọlọ́run ọba wa, ọba tí ọ̀tẹ̀ mi wá bá fún ẹ̀sìn tó sì wá ní kí ká máa ṣẹ̀sìn náà. à ń bẹ pẹ̀lú agbára rẹ̀, ẹ̀sìn náà kọ́lọ́mọjọ́ dàrú mọ́ wa lọ́wọ́. èyí tọ́lọ́run ọba aláàfẹ́ ká ṣe tó fi rán Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, òun náà ni kọ́lọ́mọ́sà darí wa lọ́bẹ̀. bó ṣe léwu kí ìyapa kọ́pọ̀ lérí ilẹ̀, bó ṣe léwu kí ìyapa kọ́pọ̀ lérí ẹ̀sìn rẹ̀ lérí ilẹ̀ Ọlọ́run, èyí táwọn bá mú tá a máa ṣe abẹ́lọ́run kọ́lọ́mọ́sà jẹ́ èyí tọ́lọ́run bá aláàfẹ́. èyí tí ń bẹ lọ́wọ́ wa tí ọ̀dà kọ́lọ́ngbà kú, èyí tó ti dá tá ń ṣe kọ́lọ́njẹ́ a lè máa bá a lọ. adúpẹ́ o, adúpẹ́ pé Ọlọ́run ọba Allah ó ṣe wá ní ahlu sunna. àpadà síbú àti tìgbà tí báyàn téèyàn fi di alùlù bídíà alù ṣíríkì, ọlọ́mọdé ní kọ̀ọ̀kan ọlọ́mọdé àmà o. ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. èyí tó dáadé ní ọ̀rọ̀ téèyàn máa ń jókòó gbọ́, òun náà ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú Al-Qur'ani. ojú ọ̀nà tó dáa téèyàn máa ń tọ̀, òun náà ni sunna òjíṣẹ́ ńlá Muhammad. gbogbo tí wọ́n bá ti pèlẹ́ sí fún wa táàrí nínú Al-Qur'an, ààrí nínú àdísì, àrọ́dàrọ́dà ni wọ́n máa ń pè é, àlùpàídà ẹ̀sìn, kọ́lọ́mọjà bá wọn ṣe. torí pé àánú ni bẹ́ẹ̀ bá sì ti wo kó àánú yọ gbẹ̀san, òun náà gbẹ̀san, àmọ́ iná lẹ̀san rẹ̀. Ọlọ́run gbogbo sẹ́tà bá ń ṣe, Ọlọ́run kọ́mọ́sà bá fàbídíà kó ń bẹ̀, kó fẹsẹ̀ wa múlẹ̀ lórí sunna Ànábì wa Muhammad. mo kí gbogbo àwọn elétò àti gbogbo àwọn àfáà wa àti gbogbo àwọn olùkọ́ wa àti gbogbo àwọn bàbá wa àtàwọn ìyá wa àti gbogbo àwọn sisters, èdèrè àwọn brothers, èdèrè gbogbo àwọn tá a jẹ́ talabatul ilm. àánú Ọlọ́run ọlọ́njọ́ ọmọ bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wa. ní tí wọ́n ní kí agbéyẹ̀wò ní àárọ̀ yìí,
òun náà ni adabu talibil ilmi min ikhtilafil ulama. àwọn ẹ̀kọ́ wo ni ọmọ akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ ní, àwọn ẹ̀kọ́ wo ló gbọ́dọ̀ ní nígbàtí ó bá rí ìyapa láàrin àwọn àfáà tí ń tẹ̀lé. àwọn àfáà wa pọ̀ gan. àwọn àkọ́kọ́ àfáà wa àwọn náà ni as-sahabatul kiram, àwọn sahaba nabi wa Muhammad radiyallahu ta'ala anhu, ọlọ́mọsàbà yọ́nú sí gbogbo wọn. lẹ́yìn náà làwọn tabi'un, àwọn tó tẹ̀lé àwọn. lẹ́yìn náà làwọn tabi'u tabi'in, àwọn tó tẹ̀lé àwọn tó tẹ̀lé àwọn sahaba. àwọn imamu wa, imamu Abu Hanifa, imamu Shafi'i, imamu Malik, imamu Ahmad bin Hanbal àtàwọn àyímọ̀ míì náà tí wọ́n dúró lérí ojú ọ̀nà Ànábì wa Muhammad. àwọn náà ni àfa wa. gbogbo ẹni tó bá ti gbé alikitaabu wa sunna dání pẹ̀lú àgbọ́yé àwọn sahaba, àwọn náà lè àfa wa tó dáa ti mọ̀ pé wọn ò ní ṣì wá lọ́nà. ad-din al-ilmu din, wọ́n ní ẹ̀rí ìmọ̀ nípa ẹ̀sìn wa, ẹ̀sìn lòun náà. èyàn gbọ́dọ̀ wo bí tí ó ti gbà máa rẹ̀, torí tó bá ti lè kàkàkùkà ọmọ ṣẹ̀sìn kẹ́sìn, tó bá ti ṣẹ̀sìn kẹ́sìn ò ní wà lè Jánnà. ló ti jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn wa ò dàrú látòrí àwọn sàhábà títí dàárọ̀ yìí, ó so mọ́ra wọn ni. owó àwọn àfáà súnà tí wọ́n wá sẹ́kù lérí ilẹ̀ Ọlọ́run báyìí kọ́lọ́ mọ́sàbá fún ọlẹ́mìí gúngún àtàláfíà ara. bóyá inú àwọn Lárúbáwá ni àbí inú àwọn elédè míì, kọ́lọ́ wọn fà wá náà sínú àwọn àfẹ́sìn tí ó dúró lérí Al-Qur'ani àti súnà àti àgbọ́yé àwọn sàhábà. ẹ̀yọ́ mayami, al-ikhtilafu wọ́n ní kí ni wọ́n ń pè ní ìyapa. sáwọn àfáà máa yapa, ìtumọ̀ ẹni pé an yanhaja kullu shakhsin tariqa mughayiran lil akhar fi halihi aw fi qawlihi. ìtí wọ́n pè ní ikhtilaf òun náà ni kẹ́nìkan kó dúró lérí ìlànà kan àbí lérí ìṣesí kan àbí lérí ọ̀rọ̀ kan tó yàtọ̀ sí ìtẹ́nìkejì rẹ̀ ń sọ. àáfàá náà sì làwọn méjèèjì. ọ̀rọ̀ wá di pé kálukú ó fọwọ́ mú ti ọwọ́ rẹ̀. a sì mọ̀ pé Al-Qur'an Karim tírà ẹyọ kan náà ni. àdìsí Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam láwọn èyí tó lálàáfíà ọ̀kan náà ni. Ànábì ò ní sọ̀rọ̀ méjì kó ní ẹ ṣe kó tó ní ẹ má ṣe kíni ẹ má ṣe. Ọlọ́hun wa Allah subhanahu wa ta'ala ọ̀ràn Ànábì wa Muhammad sí wa ibi kó wá ṣàlàyé ẹ̀sìn fún wa. ìyapa huwa tabayyunu fi ra'yi fi umuri din. wọ́n ní tí wọ́n pè ní yapa òun náà ní kọjá pé ọ̀nà tí ẹnìkọ̀ọ̀kan nínú àwọn àfáà tí wọ́n gbà ronú ó yàtọ̀ síra wọn. àyà kan náà ni àdìsí kan náà ni, àmọ́ bí kálukú ṣe rò ó sí ó yàtọ̀ síra wọn. al-ikhtilaf muntashirun fil umma ala mukhtalafil mustawayat. wọ́n ní káàfáà kan kó sọ̀rọ̀ kan, káàfáà míì kó sọ míì. wọ́n ní ètí ń bọ̀ tipẹ́ tó wá di àsìkò kan lọ́wọ́ ìgbẹ̀yìn ayé, ìyapa yóò tún wá sí kíni, yóò tún wá pọ̀ sí. ló fi jẹ́ pé Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam Ọlọ́run bá ti fi mọ̀ ẹ́ pé
ìyapa padà ṣe kí ni yóò padà ṣẹlẹ̀ tó onímọ̀ yìí tó fẹ́ ṣe mọ́ nínú ẹ̀sìn. ọwọ́ adìpẹ́lẹ́ ní ta'addadati asbabul ikhtilaf àwọn nǹkan tí ń jẹ́ ká yapa ó ti wá pọ̀ sí lérí ilẹ̀ wa tanawwa'ati alwanuhu àwọn kọ́lọ̀ ìyapa òun náà pọ̀ rẹpẹtẹ fa asbaha al-ba'du yukaffiru ba'da ọwọ́ adìpẹ́ ibi abá ọ̀rọ̀ wa délé ní àwọn kan kan jòkólẹ̀ wọ́n pàdé rẹ̀ wọn sì ní sálámà torí wọ́n gbà pé ìwọ tí ò ń kọjá lọ tó jẹ́ mùsùlùmí yẹn ó ti kó nínú islam látara ibi tóun dúró sí òun ti dúró síbẹ̀ ó wá gbà pé tó bá ti bá wọn dúró bẹ́ẹ̀ a jẹ́ pé anta káfíìrù ó ti di kèfèrí àyíṣe sálámà sí kèfèrí kọlọmọsà sọ wa níbi èrò rí burúkú wa yufashiqu ba'duhum ba'da wa yubaddi'u ba'duhum ba'da àwọn míì wọn ní ìwọ ti di alul bid'ah látara pé eré ìròrí tó ń wáyé ìwọ sí ń bẹ̀ aw yufashiqu ba'duhum ba'da àbí kí àwọn apá kan kí wọ́n máa wọ aṣọ ìbàjẹ́ sí ni lọ́rùn wípé oníbàjẹ́ ni wọ́n nínú ẹ̀sìn yẹn o lóòótọ́ wọ́n ṣe kèfèrí àmọ́ oníbàjẹ́ ni wọ́n. gbogbo àwọn ìròrí pátá ó lè wá wà nínú ilé kan ọmọ pé bàbá rẹ̀ ní kèfèrí nígbà míì bàbá ọmọ adájọ́ kèfèrí sáwọn ọmọ rẹ̀ nígbà míì ìyàwó yóò lọ́kọ wọn ò gbọ́dọ̀ súnmọ́ wọn mọ́ nítorí ó ti di kíni ó ti di káfíìrì ó sì rí i pé ó ṣẹ̀ darí irun àsùbá láàárọ̀ yìí. àárín ọkọ tí ọkọ ìyàwó lẹ̀ wípé ó ti di káfíìrì kó kù ní abẹ́ òun ẹni tó ló di káfíìrì yìí ń kírun ọgbọ́lọ́ngbọ́ ń sì ń bora ń bolo jẹ̀lúbáàbù àmọ́ gbà tí òun sì lérí ìròrí tiẹ̀ tó wà yẹn ọkàn fara ìyàwó ẹ̀ wípé ó ti di káfíìrì tó o bá ti jọyìn ìròrí wa. وقوع الاختلاف المدمر لوحدة الأمة ẹ̀rí àwọn ìyapa yìí ó wá di pé ó ti fọ́ àwa al-umma kálukú wa á máa wá ṣe tiwa lọ́tọ̀ọ̀tọ̀ bí Ramadan bá dé sí jama àyàpá àwọn kan máa gbààwẹ̀ látara pé sultan ó ní wọ́n ti rọ́ṣù kágbààwẹ̀ àbí Ṣàbán ti pé 30 kágbààwẹ̀ ibẹ̀ làwọn kan ó ti máa sọ fún yín pé oṣù haúsá lẹ̀ ń ṣe kí ni ilẹ̀ ń tẹ̀lé àwọn òní bá haúsá máa wẹ̀ torí pé àwọn àtàwùsá àyè sọ̀rẹ́ ẹ̀yin máa yá mi nínú ẹ̀sìn wa yóò wá mú kẹ́lòmí ọmọ jọ̀sán nínú Ramadan àbí kó máa gbàwẹ̀ nínú Ṣàbán kó máa gbàwẹ̀ Ramadan nínú kíni nínú Ṣàbán àbí kó máa gbàwẹ̀ Ramadan nínú Ṣawwal kò sí ìdí ìṣẹ̀lẹ̀ mẹ́ bẹ́ẹ̀ bá gba Ramadan nínú Ṣàbán àbọ̀ gba Ramadan nínú Ṣawwal sọ́lá wọn gbà Ọlọ́run nígbà látara ìyapa ọ̀pọ̀ mùsùlùmí lè ní wọ́n ti di kèfèrí lábẹ́ ẹ̀sìn wa látara ojú ọ̀nà tí àwọn èèyàn gbé wọ̀lú wípé ẹ̀sìn tá a tún máa sìn nísìn òun náà ni pé tá a bá ti níṣòro àwọn ṣéwù láàmú ṣe kínni ìlà àmọ́ pè kán ràn wá lọ́wọ́ sábà pé ìyapa ni ọ̀yapa Quran ọ̀rọ̀ hajj wa ọ̀tọ̀ọ̀tọ̀ là á ṣe ààwẹ̀ wa ọ̀tọ̀ọ̀tọ̀ là á gbà ẹ̀rí sàdákà wa bẹ́ẹ̀ sí lẹ́ni tí ọmọ yọ sàká lẹ́mọ̀ lẹ́ni tí yọmọ ní àáfà òun sọ pé àwọn àáfà tó ń rọ́ lọ Mọ́kà yẹn gan ó ti ju sàká lọ kò nídìí mọ́ ọ̀dọ́ ti dàrú àbẹ́ dàrú jàmá ó ní bá a ti ṣe sàárà àti Islam mùsùlùmí náà lẹ́rìí tí ọmọ wọn
tí ọmọ wọn ọkà bàbà sójú títì àti iyọ̀ láì ṣe ṣẹlẹ̀ òun náà ní sàárà lòun ṣe kíní ní lòun ṣe ọ̀rọ̀ ọ̀rọ̀ wa ọ̀dàrú àbí ọ̀dàrú jàmá ó ní àwọn mọ́sálásí kan tó jẹ́ pé báwa bá wọ bẹ̀ àlè kírun ń bẹ̀ nítorí kíní nítorí pé kò kọjú sí kíbùlà wọ́n láwọn mọ́mọ́ kan tó jẹ́ pé a ti bá wọn sọ̀rọ̀ wípé ẹ má gúnṣẹ́ mọ́ ẹ má ṣẹbọ mọ́ ẹ má wọṣẹ́ mọ́ tí wọ́n láwọn ò ní fi ilẹ̀ pé táwọn bá lọ́wọ́ àwọn bàbá àtàwọn ni irú ẹni bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí a ti ṣàlàyé fún un sáàkìrún lẹ́yìn ẹ̀jẹ̀ mọ́ àníkì òun máa sọ pé a ti yapa òun ló sì ṣe kíni òun ló yapa. al-ikhtilaf bayna ahli al-batil kathirun láàrin àwọn alùbídíà gan àwọn gan tó yapa láàrin ara wọn gbogbo wọn padà wá yapa alùsùnà náà sì yapa wọn kálukú ọmọ wa ṣe èyí tí ọba dá lójú táàfin lọ lè bọ́ lọ́hùn asámọ̀ pé ọ̀kan náà lòdòdó ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa wa min al-mashakil al-muntashira nínú àwọn ìdààmú tó wá ń bá wa lónìí òun náà ni pé yaktalifu ahlu sunna anfusuhum bainahum àwọn ahlu sunna náà àwọn náà tó wá ń ṣe kíni àwọn náà tó ń yapa láàrin ara wọn ahlu sunna náà ni wọ́n ń pè salafiyun bẹ́ẹ̀ bá ti fún nítumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ kéwò yé yàmọ́ nìyẹn salafiyun làwọn tí wọ́n dúró lójú ọ̀nà salafu salih ojú ọ̀nà àwọn sàhábà náà ni àkọ́kọ́ ahlu sunna wal jamaa aljamaa gangan àwọn ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ ajẹ́ pé as-salafiyatu manhaju rabbani ojú ọ̀nà ọlọ́run ọba ni ojú ọ̀nà àwọn sàhábà ni kì í ṣe ẹgbẹ́ kan tá a dálẹ̀ téèyàn ó wò pé bàbá wù mí mo lè jọyìn bàbá wù mí mo lè má ṣe kí ni mo lè má jọyìn ẹ̀ as-salafiyyu hum ahlu sunnati wal jamaa orí kíkan ọkàn yàtọ̀ ni nǹkan kan náà là ń ṣe kí ni là ń ṣe tí wọ́n ní sunni wọ́n ní salafi má jẹ́ o tún nítumọ̀ míì tí wọ́n ti nítumọ̀ míì ọ̀rọ̀ ti dàrú sunni lẹni tí ń tẹ̀lé ojú ọ̀nà sàhábà salafi lẹni tí ń tẹ̀lé ojú ọ̀nà àwọn sàhábà kọlọmọ yẹ wá kúrò nínú ojú ọ̀nà wọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa as-salafiyuna anfusuhum yakhtalifun àwọn táwa ní ajá lò súnà yìí ta ní súnà nàbì láàmà tẹ̀lé o àwọn náà tó ń yapa kí ni ń fa yapa tí kálukú fi ń lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀ tọ́jú pé ẹ̀mọ̀ rẹ́lẹ̀ alóhùn ti fàfà lẹ̀ kí ló dé a ní ojú ọ̀nà àwọn òṣè kí ni kò jọra àbó kírun mọ́ ó ní kírun ìṣe bọ́ ó ní ọ̀sẹ̀ bọ̀ ìṣe àwọn kaba ìrì ẹsẹ̀ ó ní kò sí kan bẹ́ẹ̀ kí ló wá dé ó ní ọ̀tọ̀ọ̀tọ̀ ní mọ́ni àjù tòun àti àfáwọn àìmọ̀kan àti àìfarabalẹ̀ àti kánjú abẹ́lẹ́ nínú àánú rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọdé asọ́nu kó sì wá ní salafiyun sunniyun òótọ́ kọ́lọ́mọba aláàkọ́ wá sànù wa ọlọ́run aláṣẹ ti ń sọ fún wa nílẹ̀ al-Qur'an karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní wala takunu kalladhina tafarraqu ọlọ́run ní ẹ má dà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ti yapa waqtalafu min ba'di ma ja'atuhumul bayyina lẹ́yìn ìgbà tí a ti fún wọn ní albayina tíra tó clear tó jẹ́ pé gbogbo tá a ṣe pátá ti wà ń bẹ̀ àwọn kan wá yẹsẹ̀ wọn ò tẹ̀lé tíra mọ́ wọ́n wá yapa sáwọn kejì àwọn kejì náà yapa sáwọn náà ajẹ́ pé téèyàn bá ti tẹ̀lé bayinat kí ni wọ́n máa ṣẹlẹ̀ jama ìyapa Al-Qur'an ni wọ́n fi ránṣẹ́ sí o anábìsì ni wọ́n ṣe kí ni òun lò jíṣẹ́ tí wọ́n ní kọ́ ka Qur'an fún ọ àgbọ́yé àwọn sàhábà tí wọ́n jòkó tí ànábì ló fi bóòlù ànábì ṣe tú Qur'an àti kí ni àdìsí lẹ́yìn àwọn tá a wí jama kullu mujtahidun gbogbo àwọn àfáà tó kù kálukú ń gbìyànjú ni nígbà míì ẹlòmíì ọ̀sọ́ yọ̀bọ̀ sí nígbà míì ẹlòmíì ọ̀sọ́ kò ní ṣe kíni kò ní bọ́ sí torí pé gairu ma'sum kìí ṣẹni tá a sọ
ijma'u sahaba ma'sum táwọn sahaba bá panu pọ̀ lélẹ́rí ọlọ́run ọba alá ọ̀sọ̀ wọn la tajtami ummati ala dalalah. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ọba tó ń sọ fún wa ó ní ani aqimu dina wala tatafarraqu fihi ọlọ́run ní ẹ̀dí ẹ̀sìn mú ẹgbẹ́sìn nàró ẹwà mẹ́sìn ẹsẹ̀sìn gidi ẹ má yapa nínú ẹ̀sìn torí ẹ̀sìn ò ṣe kí ni ẹ̀sìn ò pé méjì ọ̀kan náà lòdodo látọ̀dọ̀ ọlọ́run alukoran haq òdodo ni asunnat haq sunnat nabi òdodo ni ijma'u sahaba haq ìpanupọ̀ àwọn sahaba òdodo ni ọlọ́run bá ní wadhkuru ni'matallahi alaykum ọlọ́run lẹ́yìn mùsùlùmí ẹ máa rántí ìdẹ̀ra ọlọ́run ọba tọ́lọ́ ń ṣe fún yín idh kuntum a'daa ọlọ́run ní ọ̀tá ní tẹ́lẹ̀ níbẹ̀ wà nù tàríkà ọ̀tá lẹ́sẹ̀ kàdíríà àti tìjàníyà ọmọ ṣe kínni wọ́n mọ bára wọn ṣọ̀tá àwọn tìjàníyà gan láàrin ara wọn gan àwọn náà bára wọn ṣọ̀tá tani ó jẹ khalifa tìjàní nílùú kan àwọn kàdíríà àwọn náà bára wọn jà tani àlífà kọ̀dìríyà ńlẹ̀ yorùbá tí wọ́n mọ ránṣẹ́ àṣàṣì síra wọn ọlọ́run bá aláà ní gbogbo yín náà ilẹ̀ ti sọnù tẹ́lẹ̀ ẹ wá ń sọ̀tá al-Aws wal-Khazraj àwọn ìjọ méjì kan ní àwọn fámìlì méjì kan ní wọ́n wá Madina 120 years ni wọ́n fi jà láàrin ara wọn káàdẹ́bí ò tó dé nígbà nábì dé lọ́lọ́run sọ wọ́n di ọ̀rẹ́ ara wọn ọlọ́run bá ní fa'alafa bayna qulubikum ọlọ́run bá wá fìfẹ́ ara yín síra yín lẹ́mìí alùsùnà ni ó sì máa nífẹ̀ẹ́ rẹ̀ láì tí ì rírí níjọba wá pàdé rẹ̀ ní ìrọ̀ máa dùn wọ́n lẹ́ni ẹni yẹn bó ṣe múra ọkàn múra inú yóò sì máa dùn pé ọkàn múra olùnìkọ́ọ̀bù olùjẹ̀lẹ̀báàbù láì mọ̀nà rẹ̀ rí inú yóò sì máa dùn sí ẹ máa ṣàdúrà fún láti inú pé ọlọ́run níjọ́ bọ́ ọlẹ́ o jẹ̀lẹ̀báàbù yóò ní bọ́ o ọlọ́run yóò tàn mọ́lẹ̀ sẹ́mi rẹ̀ jù báyìí lọ́wọ́ ọlọ́run ní a fi ìfẹ́ ara yín síra yín lẹ́mìí ọmọ ìyá tá a ríra rí ẹ sì pàdé Mákà ẹ sì dọ̀rẹ́ látara Islam ọlọ́run bá ní fa asbatum bi ni'matihi ikhwana ọlọ́run bá ní mo wá sọ gbogbo yín dọ́mọ ìyá nígbà tó dé pé bàbá kan àtìyá kan ló ṣe kí ni èlò bí yín limal ikhtilaf ọlọ́run sọ fún wa pé kí ló wá dé tí iná ń jó mi tó sì mọ̀ pé mùsùlùmí ni mí tí wọ́n wá ń rẹ́rìn kí ló wá dé tá a pàdé ara wa tá a sálámà mọ́ ẹ bá tó salamu aleykum ẹ máa jẹ́ sọ yóò ní báwo ẹ wò pé àbí kò gbọ́ ẹ tún sálámà ń jọ mi salamu aleykum yóò ní ẹ níbo lẹ lọ adékélódé ó lọ́wọ́n màkídà ẹni tó sálámà síhùn tí wọ́n bá sì màkídà rẹ̀ òun lè ṣe kínní òun lè dáhùn nígbà wọn bí anábì pé ayul islam khair islam ló dájú anábì ní it'amu ta'am anábì ní iná ní kẹ́ ẹ máa fúnra yín lóúnjẹ lẹ́yìn náà an tusallima wa tusallima ala man arafta wa man lam ta'rif ẹ̀wọ̀n tá anábì gbé kalẹ̀ ẹ̀wọ̀n tó ń ṣe kínní tó ń ṣe ẹni tí àmọ̀ tán ní ká sálámà sí ebi arákùnrin islam ní ara ẹ̀ ní sáró kan rẹ̀ sáà anábì ní ká mọ́ tó ọkàn rẹ̀ tọ́ ibi wàhálà ti dé nìyẹn ẹni tó gbé yẹn wọ ìlú nàìjíríà ń bí àbílẹ̀ yorùbá òun náà láwọn fọlọ́wà tí wọ́n ṣe kínni tí wọ́n ń tẹ̀lé ká ọlọ́mọdé àwọn ọmọ wa ọlọ́mọdé wọn ṣe alíkọ̀ọ́lọ̀ àwọn ọmọ wa kọ́lọ́mọdé wọn ṣe tíraka àwọn ọmọ wa kọ́lọ́mọdé wọn ṣe tíraka àwọn ọmọ wa kọ́lọ́mọdé wọn ṣe lékewù lọ kọ́lọ́mọdé wọn ṣe àfàpàdé àwọn náà kọ́lọ́mọdé àṣẹ lẹ́kṣọ̀ gbọ́ wọ́n kàn sẹ́díẹ̀ sí ó sì bẹ̀rẹ̀ sí gbọ́ àfikọ́ sáde ọlọ́run iṣẹ́ ṣètọ́ ni o anabi wa muhammad sallam anabi aláwo nabbi'ukum bi afdala min darajati salati wa siyami wa sadaqa anabi ní ẹ̀dín sọ fún yín iṣẹ́ kan tó dé pé tẹ̀ bá ń ṣe ọlọ́lá ju ládàá àwẹ̀ lásán lọ àwẹ̀ sunna ó ní ládàá ju ìrun náfìlà lọ ó ní ládàá ju sàárà náfìlà lọ qalu bala ya rasulallah wọ́n ní anabi musa sọ fún wa anabi ní islahu dhatil bayni
fa inna fasada dhatil bayni hiya al-haliqa. Anabi yìí ọ̀nà ni kẹ́ ẹ máa ṣàtúnṣe láàrin ara yín. Anabi ò fẹ́ ká ṣe kíni, anabi ò fẹ́ ká yapa ara wa. Táwọn kan bá ti ń yapa ẹ sáré kó sí wọn láàrin, ẹ sáré sí islah. Ẹ pè àfa àtọ̀ ń wá wọn lọ sọ̀rọ̀ kan, àfa àti bí náà sọ̀rọ̀ kan, wàhálà ti ṣẹlẹ̀ láàrin ìlú o, ẹ pè wọn wá sí mọ́ṣáláṣí central, ọ̀ya ẹ bá pè àfa àgbà kan, ọ̀ya kálukọ́ sọ tiẹ̀. Kéde tẹ bá wọn yanjú ẹ̀. Torí eléyìí ìgbà tẹ́ bá fi síjú pẹ́ ó ti ní followers. Ìgbà tẹ́ bá fi síjú pẹ́ eléyìí náà ti ṣe kíni ó ti ní followers. Kọ́dà yìí ń débi pé wọ́n máa gba nǹkan tí wọ́n ti fúnra wọn nígbà wọn bá ti yapa. Yóò sọ fún mi pé yá kú lọ́dọ̀ lágbájá o. Yóò sọ fún èyí tí ń bá ṣiṣẹ́ bá mi kó gbogbo kọ́kọ́rọ́ ṣọ́ọ̀bù mi àti iléeṣẹ́ mi wá àṣemọ́. Kí ló dé? Ó ní kálukú ọmọ ṣẹ̀sìn ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀, kálukú sì máa ṣayé ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ànábì ní àwọn tí ṣètàn bá ti bẹ́ sí wọn láàrin ẹ dìde ńlẹ̀ ṣe kínní ẹ ṣàtúnṣe òkè ṣe pé èmi ọ̀ máa dákun wọ́n náà máa ṣe kínní wọ́n náà máa dákun. Bí ọba alágbádá ti ṣàtúnṣe ẹ wà lọ lè bá àwọn tí wọ́n lè ṣe àtúnṣe. Ànábì ní torí pé fàyínà fasada dhatil bayni hiya al-haliqa, ká máa ba àárín àwọn mùsùlùmí méjì jẹ́ látara pé a fẹ́ dá wàhálà lẹ̀ lérí ọ̀rọ̀ ayé àbí lérí ọ̀rọ̀ ẹ̀sìn, afẹ́fẹ́ rí wọn gbára wọn, afẹ́fẹ́ rí wọn sọ́ra wọn. Ànábì ní ìmọ̀ ń pa iṣẹ́ rẹ̀ téèyàn ṣe ìmọ̀ ń parẹ́ nínú fáìlì ni o. hiya al-haliqa yóò fa ọkàn díjọ́ àlè kìyàmà lórí pé wọ́n ti fa nǹkan tààjùdí mìíràn Kùránì tí mo kàdà ájì tí mo lọ́dà Ramadan dà hiya al-haliqa. Ìmọ̀ àbárí mùsùlùmí méjì jẹ́ tí wọ́n fi yapa ara wọn tí wọ́n fi ní dásíra wọn mọ́ kọ́ ọmọ sòfófélé yìí kó tó sòfófélé yìí káà méjì kan fi akẹ́yìn síra wọn wọ́n ní yọ pa gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ yọ pa rẹ̀ ní al-qiyama. Ànábì sọ lé ìfọ̀ akẹ́rù lè bá bà wá ká lè mọ̀ pé Ọlọ́hun fẹ́ ká ṣe kíni, Ọlọ́hun fẹ́ ká yapa. Ọlọ́hun bá ní wa'tasimu bihablillahi jami'a, gbogbo ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin lóbìnrin okùn Islam ẹyọ kan náà ní kẹ́ dìmú. Wala tatafarraqu, ẹ gbọ́dọ̀ ṣe kíni, ẹ gbọ́dọ̀ yapa ara yín, ẹ gbọ́dọ̀ lọ lọ́tọ̀ọ̀tọ̀. Torí tẹ́ bá ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ wàhálà ọmọ bá lòun mà. Torí nínú àwọn méjì tí wọ́n bá yà ipá wọn ò ṣe mọ́ àbí wọ́n lọ lọ́tọ̀ọ̀tọ̀, ara àwọn kan tó wà lérí òdodo, ara àwọn kan tí ò ní sí lérí òdodo. Látara bẹ́ẹ̀ àwọn tí ò sí lérí òdodo yẹn àwọn parun nìyẹn. Àmọ́ ẹni tó ṣẹlẹ̀ bá fẹ́ yẹ ẹ tètè ṣe kíni, ẹ tètè fà á sí ojú ọ̀nà. Anwa'ul ikhtilaf, ẹ̀yọ́ máa yá mi ìyapa a máa gbọ́ pé wọ́n ní wọ́n yapa, wọ́n láwọn afá yapa, wọ́n ní wọ́n sọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀, wọ́n ní wọ́n fi mọ̀ ara wọn. èyí sì àwọn language làwọn ṣe kínní ilà á máa ń lò. wọ́n ní méjì náà ní al-ikhtilafu bayna alil haqqi wa alil batil, ìyapa tí ń ṣẹlẹ̀ láàrin àwọn ìjọ àfọ òdodo àti àwọn àfá òpùrọ́. eléyìí ká bá wá bí lẹ́nìí torí eléyìí ó ti yé ọ̀pọ̀lọpọ̀ wa. àbí ẹnìkan sọ fún ọ nísìnyí pé ọmọ ya lábá fẹ́ kírun tí wọ́n kán tó ṣe kọ́ ọmọ àkọ́kọ́ ṣe la ilaha illallah 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 la ilaha illallah. sẹ́ni kan lè sọ yẹn fún ọ yí pé ọ wà lára àrùn eléyìí ti yé wa tipẹ́tipẹ́ pé àìfi kún bá nẹ́bí ṣe kí ni bó ṣe kírun. alul batil wọ́n yapa wọ́n ní ta ló ní oṣoògùn táwọn gbé oṣoògùn àwọn ń ṣoògùn ànábì ní tàdáwọ́ ní ká máa ṣoògùn ẹbọ ẹlẹ́bọ lànàbì ni ànábì ẹsẹ̀ ẹlẹ́bọ ànábì ni wàhánà awwalul mùsùlùmí èmi là kọ́kọ́ mùsùlùmí nẹjọ yìí fabidhalika umirtu wàhánà awwalul mùsùlùmí mùsùlùmí lànàbì yóò ní àwọn tó wá ní kẹ́ ẹ má soso lẹ̀ ẹ má dá wọn lóhùn
Ànábì ní tàdáwọ́ ẹ̀ ti mọ̀ pé eré rẹ̀ ò ṣe kíni eré rẹ̀ ò pé oògùn òwòsàn Ànábì ní ká ṣe kíni ló ní ká ṣe òun wá yí sí oògùn kíni oògùn ẹbọ ṣe rí ìyapa láàrin àwa àti alùlùbídíà alùsíríkì ìlàkìyàmísà bá a sì jọ máa wọ̀ dìmú nìyẹn táyọ̀ fi ṣe kíni táyọ̀ fi parẹ́ àbí tẹ́nì kó fi kúnú àwa méjèèjì àbá alágbára náà ẹni tí ń pèpè sínú ẹbọ tó ní kò burú ká gbé kùrùbán léríta mẹ́ta kùrùbán ipe ká fún ọlọ́run tọ́lọ́run ká fún késàrì ní ti késàrì ebi wọ́n gbé ẹbọ léríta mẹ́ta ní kí ló wá ń kàn ọ́ pẹ̀lú ẹ̀sìn èyí ò kẹsìn náà ọfà yé ní tayé ọba sì ṣetán ọ ṣàdúrà ọfọ ọlọ́run tọ́lọ́run gbogbo àwọn ìyẹn ká fẹ́ sọ lẹ́nìí ìyẹn ti yé gbogbo wa yí pé àwọn ìyẹn wọ́n ti ṣe kí ni wọ́n ti sọnù ṣé wàá rí mọ́ ṣe wá sọnù yìí ọ̀pọ̀lọpọ̀ wa náà wá ní wàásí wọn tá a máa ń gbọ́ lórí YouTube a máa ń gbọ́ lórí Facebook ó fi àsìkò rẹ̀ lẹ̀ ó fi ń gbọ́ eléré àwọn ṣíyàn nílẹ̀ Yorùbá ọ̀rọ̀ rẹ̀ dẹrù àwọn àfáà ni wọ́n lè máa gbọ́ àwọn muhadarati àwọn ahlul hawa ahlul shiriki ahlul bid'ah tọ́lá àwọn ni wọ́n mọ̀ bí wọ́n ṣe ṣe kíni mo ṣe yanjú ẹ̀ yí pé yín ti ń sọ irọ́ ní ṣe kíni irọ́ nípa ìwọ kápẹ́ntà bíríkìlà tí wọ́n dákàmà civil servant ó kéwú tọ́ba pọ́n irọ́ fún ọ ìtọ́da olójú tẹ́lẹ̀ nínú ẹ̀sìn rẹ̀ yóò wá ṣe kíni yóò bá dàrú nẹ́fìdí ọ̀gbọ́dọ̀ máa jòkó ti alùbídíà torí ẹni wọ́n máa ń ṣe kíni ẹni wọ́n máa ń mú kò sì sí kankan tó wà lọ́wọ́ wọn ṣubuhati náà ni kí ni mo pè é jàmá ṣubuhati àwọn ìrújú yọkàn máa lọ́rọ́ irọ́ yọkàn máa lọ mọ́ra wọn tó o bá tètè kú níwájú ẹ̀ yọ padà fẹ́ ju tọ́ lójú rẹ̀ àbí kọ́ dá ìrújú sínú òdodo tó ti wà nínú ọkàn títí ẹ̀ ọwọ́ ní èmo fẹ́ rẹ́rìn díẹ̀ ni ìní máa dákọ̀ wọn èyí náà mú kọ wọn àwọn kọ̀mẹ́díà ẹlẹ́hà ló ń gbọ́ kọ́mẹ́dì lọ́rin wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n bẹ Ìbàdàn wọ́n bẹ lẹ́kọ̀ọ́ ó ní sàǹfààní kankan báyìí ń bẹ tọ́ba ń pọ̀ ráàyè máa gbọ́ wáàsí àwọn àfa sunna ọmọ lẹ́kùn ní mímà ìgbé mo fẹ́ gbọ́ tí wọ́n wí mo fẹ́ gbọ́ gbọ́ tọ́ba tẹ̀ra máa tán tọ́ba dùn mọ́ lẹ́nu tán ọmọ rẹ díẹ̀ ni tọ́ba padà wáyà lọ́mọ àwọn pé lóòótọ́ àfáàyàn náà ní pọ́ńtò àṣejù tí wọ́n náà pọ̀ wàhálà ti dé nìyẹn aṣojú rẹ̀ wọlọ́pọ̀ àbí wọ́n ló kéwú ọwọ́ àlọ́ lẹ́jọ́ kọ́tà àfáà tí ń fọ lárúbáwá tí ò sì mọ́ kéwú ní wọ́n fi lárúbáwá tọ̀ ọ́ sí lárúbáwá làfi wà lìjẹ́ náà sí abúlé àbí iṣẹ́ ọ̀gbọ́n lárúbáwá níbo lọ́wọ́ jẹ̀mọ́ nínú ìyá ọlọ́run àbútọ́ líbùkún sí ọ̀gbọ́n lárúbáwá ọlọ́mọsọ wa ni o Ànábì ní wà innahu man ya'ish minkum Ànábì ní tí ọba padà yá báàdì ẹ̀yin tí ó ṣẹ̀mí lẹ́yìn mi fasayara ikhtilafan kathira Ànábì ní ẹ̀rí ìyapa tí ó pọ̀ nínú ẹ̀sìn rẹpẹtẹ tẹ́ ẹ̀ ní mọ̀ yìí tẹ́ ṣe mọ́ wọ́n lọ́ọ́ da wọ́n ní ọ̀dà wọ́n ní àṣe wọ́n ní àmọ̀ṣe Ànábì ní fa alaykum bí sunnati sunna tèmi ní kẹ́ ṣe táwẹ̀ bá ti dé ẹ béèrè pé bóòlù èmi ṣe gbà wẹ̀ tọ́wọ́ ẹ bá ti dé hajj ẹ gba ìwé tí wọ́n translate sí gẹ̀ẹ́sì àti yorùbá àti haúsá tí wọ́n fi ṣàlàyé bóòlù Ànábì ṣe hajj ẹ gbà á ẹ má ṣe hajj bàbá ọláwà nìyẹn wákà lọ́wọ́ dá Mákà yóò ní bẹ́ẹ̀ fẹ́ òun ti dà lájì bẹ́ẹ̀ fẹ́ òun ti dà lájà wọ́n mọ̀ wá fẹ́ yín kẹ́ eré wọn wá ṣe Mákà jama yóò mọ̀ ṣe tàwáfù yóò mọ̀ ṣe fídíò ọmọ bẹ pé ìbádà ni tàwáfù tó ń ṣe yẹn ni bí ìgbà tó ń kírun ọ̀ràn yẹn náà ni tó wá ń ṣe fídíò ara rẹ tó wá ń post ẹ̀ pé mo ti ká ilá o mo ti ká sírí o mo ti kí magribi o kọ́dà ìṣá ìgan ni ṣe kí ni ní ń kílọ̀ yìí kò sí àtọ̀ láàrin wọn tó ń ṣe báyẹn àdìwọ́n tó ń ṣe fídíò nígbà tó ń tàwáfù wàlìyàtàwọ́fù bil baytil atiq ọlọ́ni ẹ̀ tàwáfù ẹ̀sìn ní ìbádà àyè ṣe nítorí àwọn èèyàn kan lè rí wa àwà lókè àràfà ṣírò ájì jákujàku tó fẹ́ ṣe nìyẹn wọ́n pósìtẹ̀ sára lé àti sàdúrà fún yín o
à ń ṣàdúrà fún yín o gbogbo tí mẹlẹ́kàn rẹ̀ ni pé káwọn èèyàn máa gbé wọn wà ní ájì aburú ńlá ni o ọlọ́mọta sọ wa ń bẹ̀. Mákà gan láti máa yapa ẹ̀rọ àwọn alùsùn náà àwọn ó dòkó sínú tẹ́ǹtì wọn máa dára wọn lẹ́kọ̀ọ́ wọn ó sì máa sàtìkáàr kálukó sì gbabi tẹ́ǹtì tiẹ̀ lọ. tọ̀wọ́n mọ̀ sọ pé àmọ́ sí bí yà o alùsùn náà lọ́wọ́ àmì o àwọn yòókù rẹ̀ ń bẹ ní ọ̀hún yẹn. tọ̀wọ́n náà sọ fún pé ìwọ́n tó ń ṣe àtìkáàrù yìí wákàlà wa ń dá mí o lọ tẹ́ǹtì ọ̀hún yẹn ó rí àwọn yòókù rẹ̀ tẹ́ǹtì ṣe súsúsúsú àwọn sàlámà lẹ́kùn òdì sàlámù aleykum ní ayé tiẹ̀ asalaamu aleykum ó ní àwọn tán lálàáfíà lè sọ yẹn kí ni tó mọ rẹ̀ òun ò ṣe kí ni òun lálàáfíà kò ṣe lálàáfíà lóòótọ́ asalaamu aleykum náà ni wa ẹ̀yọ́ máa yá mi anabi ní ẹ̀rí yapati ọ̀pọ̀ fa aleykum bí sunnati anabi ní sunna tèmi ní ẹ ṣe tíwájú dọ̀rọ̀ ìbáàdà ẹ sábẹ̀rẹ̀ bó la anabi ṣe ṣe wa sunnatil khulafa'ir rashidin al-mahdiyyin min baadi àti gbogbo àwọn súnà táwọn sàhábà ṣe báwọn sàhábà ti ṣe jọ́sìn wọn ò ní kójọ lérí àánú ànábì ti bẹ̀ lọ́wọ́ ọlọ́run sì ti gbà fún bẹ́ẹ̀ ọlọ́run bá Allah ní wala yazaluna mukhtalifin ọlọ́run bá ní àwọn ará alẹ́ ayé wọn ò ní panupọ̀ tọ́lá àwọn kan tẹ̀lé Jésù làwọn tẹ̀lé àwọn kan láwọn tẹ̀lé tọ́lọ́run bó o ṣe wá panupọ̀ ọlọ́run ní wọn ò ní panupọ̀ láéláé illa man rahima rabbuka àfẹnitọ́lọ́n bá ṣàánú nìkan lọ́wọ́ ṣàlàyé ojú ọ̀nà fún tí yapa bá dé walidhalika khalaqahum ọlọ́run ní torí ẹ̀ la ṣe dá wọn adẹni tí ó wọ náà adẹni tí ó wọ àlìjánà tó bá ti fẹ́ wọ àlìjánà lọ lè wádìí ẹ̀sìn rẹ dáadáa torí pé kò ṣeéṣe tó máa ṣe táwọn kan ò ní máa kọ̀ndẹ́mù ẹ̀ mọ́ lọ́wọ́ èmi ọmọ ń tọ́ fẹ́ máa ṣe lé ayé tó ò ní ráwọn kan tó máa pé irọ́ ni òpùrọ́ ni ẹni àánú ni wọ́n olórí burúkú ni wọ́n olè ni wọ́n kò ṣẹ́ẹ̀sì déyàn máa ṣe tí ò ní sáwọn kan tí wọ́n jẹ́ opposite ìwọ tí wàá mọ̀ pé ṣé tó ń ṣe sọ́wọ́n ní Quran ẹ̀mí rọ̀ balẹ̀ ọwọ́ ní hadisi ẹ̀mí rọ̀ balẹ̀ agbóyè àwọn sàhábà ló ń lò ẹ̀mí rọ̀ balẹ̀ anáwó thani eléyìí ni ìyá pátá alákọ̀ọ́kọ́ ta ní ọ̀rọ̀ púpọ̀ lérí ẹ̀ nítorí pé Ọlọ́run ti ṣàánú wa àwa ti kó nu bídíà a sì ti dáhùn alùbídíà mọ̀ a ti kó nínú ẹbọ a ti dáhùn afẹ́ ẹlẹ́bọ mọ̀ kò sẹ́nìkan tí ó wàá bọ́ nípò ńlá làásì ọ̀tọ̀ ọ̀dà lóhùn àbí ọ̀dà lóhùn ó ní ẹ lálàá ẹ lè rọ fún àwọn bàbá yín lé àwọn bàbá yín ni ẹ lè rọ fún wọ́n ilé àlàsẹ́ mi mùsùlùmí lèmi alábàá sọ̀gbà wà yìí ni àbí ìbílísì wà bọ́ lójú oorun ẹlẹ́ẹ̀kejì yìí la fẹ́ kákámọ́ sí níwọ̀n bá àsìkò díẹ̀ ta ní lọ́sàn-án yìí òun náà ni al-ikhtilafu bayna ahli al-haqq sa'igun wa waqi' wọ́n ní ìyapa láàrin àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ alùsùnà wọ́n ní kò ní sáláì má máa ṣẹlẹ̀ yóò sì máa ṣẹlẹ̀ ìwọ lọ́wọ́ abẹ lọ́hùn kọ́ lọ́hùn bá Allah kọ́ gáìdì ẹ kọ́ tọ́ sọ́nà yìí tí máa ń jẹ́ òdodo nínú ọ̀rọ̀ méjèèjì tó bá dàrú wọ́n ní tó bá jẹ́ pé má dá máa fi òdodo ṣẹ̀ríà ọ̀rọ̀ ṣẹ̀ríà ni wọ́n fẹ́ máa yanjú fún wa ìyapọ̀ ṣẹlẹ̀ wọ̀tọ̀wọ́ àbètè ha wọ́n sì mójútó àwọn òfin rẹ̀ òfin ẹ̀sìn ní kálukú mójútó wọ́n ní láwọn àdúgbò kan á máa ṣe kínní ama yapa fayinnahu la yakunu madhmuman bal yakunu mamduha kò wá ní jẹ́ láì fi má kò wá ní jẹ́ al-ikhtilafu al-madhmum yóò máa jẹ́ al-ikhtilafu al-mamduh tó dé pé dáadáa náà ni wọ́n máa jẹ́ fún al-umma nígbẹ̀yìn àfọwọ́ Ibn Qayyim al-Jawziyya rahmatullah alayhi wọ́n ní òkú al-ikhtilafi bayna an-nas amru daruri wọ́n ní kí a máa yapa ara wa nǹkan tó dé pé àrísá fún ni labudda minhu kò sí iyèméjì a máa yapa lẹ́kọ̀ọ̀kan litafawuti agradihim torí pé èrò tí kálukú fi ń sọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ wa afhamihi ní tí kálukú gbọ́yé lérí nasu al-Qur'an abadisi ọ̀tọ̀ọ̀tọ̀ wa quwwa idrakihim bá a ṣe ní ọpọlọ láti fi gbàgbọ́ yé sí ojúra wọn lọ wọ́n ka àyà kan sí èmi ò gbọ́yé ìwọ náà gbọ́yé àmọ́ Ọlọ́run fún wa ní agbára ìrònú jinlẹ̀
ọlọ́run fún wa ní làákàyè ìjura wa lọ, ọlọ́run bá aláà fún wa ní òye ìjura wa lọ. kálukú ọmọ wa sọ bọ́ bá ṣe gbọ́ yé sí, yóò mọ̀ wá jọ pé à ń ṣe ìyapa. àwọn méjèèjì sì ní wọn ò rẹ́dí láti yapa ọlọ́run. masala alápèjúwe anabi Muhammad sallallahu alaihi wasallam nígbàtí àwọn Bani Qurayza àwọn Yahudi anabi ní kí wọ́n má gba ọ̀tá, kí wọ́n má gba bọ̀dẹ̀ fọ́tá o. wọ́n sì wá gba bọ̀dẹ̀, àwọn ọ̀tá wọlé lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ wọn. anabi àtàwọn sàhábà padà wá fèsì àwọn ọ̀tá, Ọlọ́run ní kí wọ́n borí wọn, Ghazwat Ahzab. anabi wa ní àwọn Yahudi tá a fún lóúnjẹ, tá a fún nífọ̀kànbalẹ̀, tá a ní kí wọ́n mọ̀ sẹ́sìn wọn, tá a dí wọn lọ́wọ́, tá a ní kí wọ́n má gba bọ̀dẹ̀ fáwọn ọ̀tá, tá a padà wá gba bọ̀dẹ̀. àwọn Yahudi yìí ọ̀dọ̀ wọn là ń lọ sí. bí lẹ́yìn ìgbà tí wọ́n ké sórí tán, òun náà ni wọ́n parí ogun yẹn. anabi wa sọ fún àwọn sàhábà, anabi ní la yusalliyanna ahadun al-ashra illa fi Bani Qurayza. anabi ní ẹnì kọ̀ọ̀kan yẹn gbọ́dọ̀ kírun alásàrì àfi kó jẹ́ pé lọ́dọ̀ àwọn Bani Qurayza lẹ́tì kì í. ìtumọ̀ ní pé ibẹ̀ là ń lọ sí. kálọ̀ lè bá wọn jà torí wọ́n ti yapa. ẹ wá rí àwọn kan nínú àwọn sàhábà nígbà wọn dé ojú ọ̀nà, fàádìrákà ba'dahum al-asru fi tariq, alásàrì bá wọn lójú ọ̀nà, wọn ò tí dọ́dọ̀ àwọn Banu Qurayza. wa qala ba'dahum, àwọn kan àwọn sọ pé nusalli ákè asri mi o, torí pé ó ti wà ní àgbọ̀ yìí pé inna salata kanat ala al-mu'minina kitaban mawquta, wọ́n ti gbọ́ yé bẹ́ẹ̀. torí pé ànábì ò ní ká máa kírun lásìkò, ànábì ní ká máa lọ síbẹ̀, ó fi kán wa lójú ní pé ẹnìkọ̀ọ̀kan yín ẹ má jẹ́ àlásàrì ọba yín àfi kó jẹ́ pé bẹ́ẹ̀ ni ó ti ṣe kíni ni ó ti bá yín. àwọn kan wọ́n ní la nusalli hatta na'tiyaha, àwọn kan wọ́n láwọn ò ní kí asri, ó dìgbà táwọn bá dé ọ̀dọ̀ wọn Banu Qurayza, ìbá jẹ́ pé ilẹ̀ ti ṣú, ọ̀dọ̀ wọn lànàbì ní ká máa lọ sòṣe. bàbá wa débẹ̀ bílẹ̀ bá sún síbẹ̀ ákè asri àti wàá bá wọn jà. ànábì ò ní ká dúró lójú ọ̀nà, ó ní ká máa lọ̀dọ̀ àwọn Banu Qurayza. lam yurad minna dhalika bal nusalli bal yurad minna dhalika. àwọn kan ní ẹjẹ́ kírun, ìdí wọ́n gbà lérò kìí ṣe káràrún láre, ìdí wọ́n gbà lérò ni pé ká tètè débẹ̀. àwọn kan dúró wọn kírun, àwọn kan àwọn ò kí. àwọn méjèèjì yìí ìrònú wọn lérí ọ̀rọ̀ ànábì ọ̀tọ̀ọ̀tọ̀ ni o. òun lọ́wọ́ àfà tí wọ́n fi ṣe kí ni tí wọ́n fi yapa ara wọn. ṣédù yapa yìí ṣé wọ́n máa lọ́rùn láni. àwọn tí wọ́n lọ sáwọn tí wọ́n kírun tí wọ́n yapa ànábì ni. nígbà wọn adúlọ̀ ànábì wa Muhammad fadhukira lin nabi sallallahu alaihi wasallam, wọ́n wá sọ fún ànábì walam yu'annif wahidan minhum. ànábì ó sọ pé nìkan ṣe mistake láàrin àwọn méjèèjì. ànábì ní asabtu sunnah, ẹ̀yin tẹ́ dúró tẹ́ kírun lójú ọ̀nà sunna lẹ́sẹ̀, èmi náà mo ní kẹ́ ẹ máa ṣe kíni, kẹ́ ẹ máa kírun tásìkò òru má ti ṣe kíni ọba ti tó. ẹ̀yin tẹ́ sì jẹ́ pé ọ̀dọ̀ àwọn Banu Qurayza lẹ́ti kí asúrì ti yín, ẹ̀yin náà bá sunna mùtẹ́lẹ̀ mi mo ní kẹ́ ẹ máa lọ́dọ̀ Banu Qurayza. irú àwọn ìyapa yìí máa ń ṣẹlẹ̀ ní Islam tó jẹ́ pé ọ̀nà tí kálukú gbàgbọ́ àdìsí ànábì yẹn lọ́fà tí ìyapa fi ṣe kíni tó fi ṣẹlẹ̀. nígbà míì ẹ̀yọ́ máa yá mi uthurul ba'di ala dalil, àwọn míì wọ́n rí ẹ̀rí nínú àwọn àfáà walam ya'thur alayhi al-akhar, àwọn míì wọ́n rẹ́ rí. ìyàwó Aisha radiyallahu ta'ala anha ó ní gbogbo ẹni ó bá ní ànábì tọ̀ lérí ìdúró man qala bi anna rasulullah sallallahu alaihi wasallam bala qa'ima, ẹni bá ní ànábì tọ̀ lérí ìdúró ìsọkúsọ ní ṣe kíni òun ló ń sọ. Udhaifa òun lòun àtànábì jọ kan àwọn jọ lọ lòun àtànábì nìkan, àwọn wá dé ẹ̀ǹkùlé bíi ẹ̀ǹkùlé àwọn ìran kan bóyá ní ẹ̀ǹkùlé tiwọn. ó ní ànábì wá súnmọ́wájú ó lòun rí ànábì lọ́ọ̀kan dá ànábì ń dúró tọ̀. ó di mélòó ni àwọn ó di méjì.
bóò láṣẹ ṣe pẹ̀lú àwọn méjèèjì ẹni bá kàdí ìṣẹ̀lẹ̀ tó kàdí ìṣẹ̀lẹ̀ yìí yóò wá sọ fún pé bàbá mi lè dúró tọ̀ ẹlẹ́ṣẹ̀ ni ọ́ torí pé ìyàwó Aisha ní ànábì ò dúró tọ̀ lójú tòun rí ìtọ́fà yapa ni ẹ o táwọn afáwọn kan tó fi sọ pé a gbọ́dọ̀ dúró tọ̀ àwọn tí wọ́n bá tẹ̀lé àdìsí Hudhayfa àwọn sọ fún wa yìí pé a lè ṣe kí ni a lè dúró tọ̀ torí pé Hudhayfa lóhùn rí ànábì tó dúró tọ̀ al-jamu bayna al-hadithayn bóò láti wá kó àdìsí méjèèjì bóò láti kó pọ̀ kákọ́ mọ̀ pé a lè dúró tọ̀ a lè bẹ̀rẹ̀ tọ̀ àmọ́ ibi táwọn afáà ti wá yanjú ẹ̀ ni pé wáyé tánábì ń bẹ̀rẹ̀ láwọn àsìkò kan tánábì dúró ní lásìkò kan wọ́n nítorí pé téèyàn bá ń tọ̀ níbi tó ti mọ̀ pé yóò ta sóhun la ọ̀ràn yẹn ni kó jòkó ṣe kíní kó bẹ̀rẹ̀ tọ̀ tó bá ti rí i pé bí tóun tọ̀ sí yẹn ìtọ̀hún ò ní ta sí òun la kò sí tó burú kó ṣe kíní kó dúró tọ̀ tí wọ́n bá mú kan tẹ́lẹ̀ mú kan tá láwọn ṣe ìyapa ẹnu wípé bọ́ ìyàwó ní ọmọ òun ọyá ló lè tọ̀ àfáàní sọ pé kó dúró ìyàwó níbẹ̀rẹ̀ àfáàní sọ pé kó dúró ìyàwó níbẹ̀rẹ̀ wọ́n mú kan sára ọjà ìyà èmi ní sọ̀rọ̀ ló ń takò mí èyí gbọ́dọ̀ dúró tọ̀ èyí gbọ́dọ̀ dúró tọ̀ kálukú ṣiṣẹ́ lérí àdìsí tó ṣe kí ni tọ́gbọ́ bọ̀dẹ̀ sí tọwọ́ mọ̀ ta sọ́mọ yẹn la níbi tọ́tọ̀ sí àbíkọ̀ ta sí la tí ó bá ta sí la ká ní ó bẹ̀rẹ̀ tí ó bá ní ta sí la kò burúkú ṣe kí ni odò tọ̀. nígbà míì àdìsí tí ìyàwó Aisha rí lòun ń sọ àdìsí tí Hudhayfa rí lòun náà ṣe kí ni lòun náà sọ eléyìí máa ń fa ìyapa láàrin àwọn afẹ́sì ìwọ wà ní dákàmọ́ ọlọ́mọ ní ìwọ láwa sẹ́nu méjèèjì báyọ̀ ọlọ́mọdé àwọ̀ náà ó lè kéwù ni wọ́n fi ní kéwù ni oògùn àyèmọ̀kan kéwúlógún kí ni jama ogun ayé makan nígbà míì káwọnù alhadith qad balagahu da'ifa wọn nígbà míì àdìsí tí ẹlòmíì gbára lé tó fi dájú ẹ̀sìn àdìsí tó lálàáfíà ni ọwọ́ ní kìíní ìdá tawassalu bi jahi fa inna jahi indallahi azimu ó ní ànábì ní ẹ máa fi iyì mi tọrọ àdúrà torí iyì mi tóbi pọ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ sí bínú ìpè ẹni ká máa fi iyì ànábì tọrọ tánàbí sọ̀rọ̀ lérí ẹ̀ àwọn afáàtàn wọn wà ní àmọ́jájá àdísìn da'if àdísìn ọ̀làlàáfíà ànábì ọ̀sọ́ kíni ànábì ọ̀sọ́ kí ló fà tí wọ́n fi yapa òun rò pé àdísìn ọ̀làlàáfíà kò sì ṣe kíni kò lálàáfíà lóde pé tí ọ̀rọ̀ bá ti bẹ̀rẹ̀ kọ́kọ́ wá ìdí ẹ̀rí wo làáfà kọ̀ọ̀kan lò tó fi báàkì ọ̀rọ̀ tí ṣe kíni tí ń sọ èyí tó bá ti wá rí pé dọ̀yìfù ni ẹ gbọ́dọ̀ tẹ̀lé àfà yẹn o àfà tó ní kẹ́ máa lo àdìs sọ yìí lẹ́sẹ̀ kí ni lẹ́tẹ̀lé bí talibul ilmi bí ṣe máa ń ṣe nìyẹn nisyanul aya nígbà míì máa ń ṣẹlẹ̀ kọjá pé èyàn gbàgbé aya ọwọ́ amúdájọ́ mi wá ọlọ́run sáyà kan ní Kùránì pé àwọn obìnrin tẹ́ bá kọ́ lẹ̀ pẹ́ ẹ̀fẹ́ mọ́ tẹ́ wá fẹ́ lòmí pààrọ̀ wọn wa ataytum idahunna qintara ẹlẹ́ fún ní kìntọ́rù òkété Umar bin Khattab njọ́ kan òkété góòdì náà pè bẹ́ẹ̀ Umar bin Khattab wọn àtòbìnrin kan jọ dó Umar wa ní àwọn owó sàdáàkì àbí owó dáwùrì tẹ́ máa fún àwọn obìnrin ìjọba máa níwọ̀n báwo látò gáàlù arábìnrin wa ní ẹ̀sà ọ̀dọ̀ tẹ́ sọ yẹn ó takò kúrò àwọn ẹgbàgbé ní ọlọ́run bá ní wa ataytum ihdahunna qintara ó kété ẹrù góòdì wá wù yín ẹ lè fi dóbi lọ́lá Umaru wa gbójókè ó ní mo gbàgbé ayé ayé ni ó akhta Umarun wa asabatil mar'a ó ní Umaru ló ṣe mistake o arábìnrin ló ṣe kí ni òun lọ correct ayé ayé ó sì rán mi létí ká pé Umaru bá yanjú ara rẹ̀ eléyìí ni òun mú ọ̀rọ̀ ànábì eléyìí ni Al-Qur'an lòun believe eléyìí ní ọ̀rọ̀ Umaru lòun ṣe kí ni lòun gbàgbọ́ òun sì mọ̀ gbọ́dọ̀ sàábò ní takò Kùránì látara bẹ́ẹ̀ ìtìlábò ṣe kí ni yóò máa ṣẹlẹ̀ nígbà wọ́n sì ti rán Umaru létí ó ti padà sójú ọ̀nà wọn àfa àtẹ́má ti ní tó ń ṣe ọ̀dà padà sójú ọ̀nà ọ̀parun àbáṣúná tó ń pèsè àkèésí tó ní agídí lòun mọ̀ ṣe ọ̀parun eléyìí lọ́ọ̀ kọ̀rẹ́tì tọ̀hún lọ́ọ̀ kọ̀rẹ́tì eléyìí lọ́ọ̀ kọ̀rẹ́tì tọ̀hún lọ́ọ̀ kọ̀rẹ́tì ayọ̀ kó ṣe mọ̀rọ́jà òdodo ọ̀kan ni òdodo sì ju everybody lọ alhaku daimun ila al-abad
òdodo ọmọ bẹ títí ayé ni bá a bá sọ nílùú Kìsì àwọn tí ó sọ ń bọ̀. alhaqu la yamut, òdodo eku, alul haqq qad yamutun, àwọn tí wọ́n bẹ nídìí òdodo lè kú àmọ́ òdodo ní sekini òní kú torí wọ́n wà lákọọ́lẹ̀. Ànábì ti fi kan mẹ́ta lẹ̀ fún wa: alukur'an, sunnah, fahmu salaf. inú mẹ́tẹ̀ẹ̀ta láti máa mú ẹ̀sìn wa. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa, kọ́lọ̀ wọn mọ́sá ìsànú ẹni kọ̀ọ̀kan wa. nínú àwọn adabu talibul ilmi òun náà ni pé káwa tí ajé ọmọ akẹ́kọ̀ọ́ tí ìyapa bá ń bẹ láàrin àwọn àfáà, wọ́n ní Sheikh Albani ó sọ báyìí, wọ́n ní Sheikh Ibn Baz ó sọ báyìí, lápèjúwe a gbọ́dọ̀ máa ṣàpọ́nlé àwọn méjèèjì. kódà bẹ́ẹ̀ nìkan bá ṣe mistake nù wọn, ẹni tó ń ṣe mistake ẹ̀ á máa ṣàpọ́nlé ẹ̀ kìtì wàá mọ̀ pé bàbá Albani fọ́ọ̀mù bá ṣe lẹ́nu bẹ́ẹ̀. nígbà tí mo padà ka eré bàbá Ibn Baz wọ́n kógi fún Sheikh Albani, lasta taliban lil ilm, ìwọ yìí ṣe ọmọ kéwú dáadáa tó náà fẹ́ dàfà dáadáa, wúlígánsì lọ́fẹ́ máa ṣe kí ni lọ́fẹ́ gbé wọnú súnà wa. bàbá Sheikh Albani wọ́n ta bá ti kó onírúkú a gbọ́dọ̀ káwọ́ sáyà mọ́. wọ́n ní torí pé Ànábì ní wa anna da'imanana ala shama'ilina fi salah, tá a bá dúó lérí ìrun làámọ̀ ṣe kí ni làámọ̀ káwọ́ sáyà. nígbà kó orúkú ta lòkè asinmi ní àṣì lérí ìdó, eré ìdó yìí ta ti ka fájà ta ti ka súrà, òun ni wọ́n ní ká káwọ́ sáyà. eléyìí akànnà ró díẹ̀ ká fi sinmi ní kìí ṣe rí ìdó yẹn nìyẹn. àrọ́fọ̀ minhu ni al-i'tidal, ká tó wá lọ rùkú akàn lòkè ká wá dó díẹ̀ ká fi lọ ẹ̀ka wọ yín kalẹ̀. bàbá Sheikh Ibn Baz àtàwọn yòókù wọn àwọn ní Ànábì ní a máa káwọ́ sáyà lópin ìgbà tá a bá dúó, lópin ìgbà tá a bá ṣe kí ni tá a bá ti dúó. wọ́n ní èyí tá a ṣe sáà dúó ní àbá rùkú, wọ́n la dúó bàbá ní ẹ káwọ́ sáyà. ikhtilafu oye tanawwu', àwọn méjèèjì yìí ọ̀rọ̀ wọn ò ṣe kí ni kò takora wọn. idrakuhum àti afahamuhum, àgbọ́yé tí kálukú wọn gbọ́ òun ló dé kálukú ó tu síbi tí wọ́n ṣe kí ni tí wọ́n tu sí. ìgbọ̀dọ̀ tí wọ́n rí báyìí jàmá tá a sì rí àdìsí kan tó ní a gbọ́dọ̀ káwọ́ sáyà nígbà tí a bá dúó, a jẹ́ pé a dúó lérí tìpìlẹ̀, ìpìlẹ̀ ní ká káwọ́ sí àyà. sọwárí bọ́lọ̀ ń ṣe rí wọn masala khilafiyya, àwọn afọ jà lérí ẹ̀, kálukú sọ àgbọ́yé tó gbọ́yé lábẹ́ àdìsí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ìwọ lọ́wọ́ à ń bú yìí tó bá rọ̀ ọ́ lọ́rùn àbí tí wọn náà bá rí i pé ó súnmọ́ òdodo. àmọ́ kọ́ wọn máa fẹ́ nìkan bú ẹnìkan lasta taliban lil ilm, èyí sọmọlẹ́kẹ́ ó dáadáa tó fẹ́ dàáfà dáadáa. torí téèyàn bá ti lè wọ́n ní téèyàn bá bẹ̀rẹ̀ tí ń wò di àgbàlagbà, àwọn ọmọ tí ń bẹ lẹ́yìn náà àwọn náà ń ṣe kí ni àwọn náà máa wò di tiẹ̀ náà. ọkọ̀ ọmọ kí ó jọ ipa rò ní ká wọn mọ́. wọ́n nàró sí ọ torí wọn náà ti nàró sáwọn afá rẹ. ẹlòmíràn gbọ́dọ̀ dálé gúnlẹ̀ náà gbọ́dọ̀ dálé tọ́ba dálé gúnlẹ̀ fìtínà lọ́ dálẹ̀ lẹ́rìí fìtínà tó ti dálẹ̀ lára àwọn afá rẹ̀. torí ọlọ́run padà fún lẹ́sàn. ọ̀kan náà àwọn ọmọ ìyá kan yín ṣiṣẹ́ lọ́dọ̀ bàbá yìí tọ̀kan yín máa wá yọ ọ́ lẹ́nu máa ń dá láàmú. òun ọ̀pẹ̀ dé mítìn, òun ọ̀pẹ̀ dé ilé kéwú, òun ò ní dúró dédé, òun ọ̀kọ̀ọ̀kọ̀ débi wọ́n ti gbowó oṣù. ọjọ́ padà kókó ládùúgbò ọwọ́ àpè bàbá yìí tọ̀ yín pé òun náà ti dá sùkúl lẹ́ o. ó ní àwọn gbogbo àwọn tíṣà tó wà ń bẹ̀ gbogbo ọ̀tá àwọn ni wọ́n. bọ́n bá ní go wọ́n ní com, bọ́n bá ní ẹsẹ̀ yìí wọ́n láwọn ṣe èyí táwọn fẹ́ ṣe ni ọba sì wù yín ẹgbà ọba wù yẹn mọ́ ṣe kí ni. ayé wa sùn mo ní lọ́dẹ túbá ẹ̀sán dé ẹ̀sán bọ̀ fún talibul ilm la ya'qil tí ò ní làákà inú. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa anabi Muhammad sallam anabi min ijlalillah nínú ìgbé Ọlọ́run ọba tóbi ikramu dhi shaybatil muslim
òun náà ní kéèyàn ọmọ sàpọ́nlé àwọn abẹ́wúlérí nínú àwọn mùsùlùmí wàhámìlì Qur'an àbáwọn àfáà tí wọ́n ka Qur'an tí wọ́n ń ṣiṣẹ́ tọ́ Qur'an gẹ́rì lẹ́gàálì fi i wọ́lẹ̀ jáfẹ́ ànihu láì sàwọn aláṣejù àbáwọn aláṣetò àwọn tán dúró déédéé ulama wuna gẹ́rù ma'asumin rahimahumullahu ta'ala rahmatan wasi'a. ọmọ ya ọwọ́ làkọ́ fi kanlẹ̀ ní abẹ́rúkún ọ̀ọ́ka tàwọn afá kan wọ́n lọ́wọ́ ọ̀ọ́ka tàwọn afá kan wọ́n lérúkún ọwọ́ àwọ̀ yìí tí ọba rí kó súnmọ́ làákà yìí ti tiẹ̀ láì ní máa bu ẹ̀tẹ́ lu àwọn míì torí tọ́rọ̀ bá ti di mọ́sálà kìláfíà tọ́ọ̀ bá ń sọ pé ẹnìkan ó gbọ́dọ̀ wá ṣe tiẹ̀ ó ṣe ìlísàmù ẹ̀ ìpè tìtẹ̀ ẹnìkan wá ṣe tí ó bá sì ṣe tiẹ̀ ọ̀rọ̀ onírọ̀gbọ́ ẹ máa jà ní ẹ máa sọ̀rọ̀ síra yín ni ó dìgbà tó bá ṣe tiẹ̀ kò sínú mọ́ní àjọ alùsùn wal jamaa lérí masailu kìláfíà masailu ìtìfàkíyà òun ni a gbé náà wojú ara wa kẹ́ni kan sọ pé àwọn Sufi nílẹ̀ Yorùbá ti wà yìí hum alùsùnà a gbé náà wojú ẹ̀ Sufi ti ṣe istighatha Sufi ti ń képe òkú nusare Sufi tó gbà pé igi ń dọ́lọ́hún ọlọ́run dígí Sufi ti ń fún yàn lọ́wọ́ pé èèyàn fẹ́ wọnú ẹgbẹ́ Tìjàníyà lẹ́yìn ìgbà tó jẹ́ Muslim hum alul bid'ah kò dàrú mẹ́nìkan lọ́wọ́ àfẹ́ tó fẹ́ dàrú fún rẹ̀ Sufi ti ṣe mòlúdì tí wọ́n máa bọ́ alùsùnà àbí kí wọ́n tẹ́ máa ṣe mòlúdì ní gbogbo kàràkàrà àwọn onímọ̀ fi ṣe tọ́pìkì jẹ́mọ́ Sufi ń pèrè lọ́lọ́ nígbà tọ́rọ òdì yìí wà dáadáa tá ń tẹ̀lé wọn a lọ Adégúnlẹ̀ kókà lẹ́kọ̀ọ́ àtẹ̀lẹ́sẹ̀ wa lọ nígbà dọ́wọ́ aago kan Jàlálì ṣẹlẹ̀ ẹ̀mọ́tẹ́gbẹ́ Jàlálì irọ́ náà ni o wípé Ọlọ́run sọ̀kalẹ̀ síbi mọ̀lúdì yẹn ọwọ́ gbèsè wọ̀ ṣéwù yẹn ni innani ana Allah la ilaha illa ana la ilaha illa ana bí ṣe ń ṣe ni la ilaha illa ana labu ẹkún ìfẹ́ Allah ọwọ́ ní àwọn bàbá tó ti lọ pé kí ni wọ́n jẹ̀ mọ́ alùsùn náà ni wọ́n ní wọ́n ti sùn. ọ̀rọ̀ yìí sì ní ànábì Mùsá lọ́lọ́wọ́ bá aláàmì ṣe kí ni níbi bá gbé èmi lọ́lọ́wọ́ bá kọ̀sọ́ba mi lẹ́yìn mi fàbúdí nísìnyí wá kí mi salata li dhikri kó o sì máa kírun torí ìrántí mi ọwọ́ ni innani ana Allah gbogbo ẹni bàbá ti lọ́lọ́wọ́ o kọ́ mọ sàdúrà fún wa ní sẹ́kádùn ọmọ gbà lókù la ilaha illa ana méjèèjì kìí ṣe ayé sàdánù náà o èyí tẹ̀mí sọ èyí tó sojú èmi ni onífàbúdí ní ẹ má sìn mí wọ́n á kí mi salata li dhikri ẹ má kírun torí mi torí ìrántí mi wọ́n ní ó ti tajalla nínú tasawufu àwọn bọ̀ wá tú àwọn pẹ̀rẹ́pẹ̀rẹ́ ìdí àwọn Sufi ilẹ̀ Yorùbá inshallah tàlẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run torí àwọn tó wọ́n bẹ̀ kan lè kú o torí àwọn tí wọ́n fẹ́ wọ bẹ̀ kan lè má ṣe kí ni kan lè má wọ bẹ̀ torí ẹ̀yin tẹ̀jà lè súnà kan lè má tẹ́ ma fi kan ta wọn kọ́mọ́sọ àwọn èdè olórí burúkú wọ́n tó kù láyé ẹ̀sìn míì lọ́tọ̀ ni jesus Islam ẹ̀yọ́ máa yá mi talibul ilmi al-ammi wọ́n tó ń kẹ́kọ̀ọ́ mímọ́ ó di kọ́ sọ́ra látara ìyapa àwọn àfa wọ́n ní la tatadakhal fi shu'un al-ulama wa anta la tadri ó kéwú kápẹ́ntà ni ẹ́ bíríkìlẹ̀ ni ẹ́ tàbá fẹ́ kọ́ mọ́sálásí àpè ọ́ ìwáyà ni ọ́ tí mọ́tò wa bá bàjẹ́ àpè ọ́ ẹlẹ́tíríṣà ni ọ́ oye tàbá fẹ́ faná àpè ọ́ sílé wa sí mọ́sálásí sílé kéwú wa a máa gbéṣẹ́ fún ọ táwọn àfa bá ti ń sọ̀rọ̀ àwọn àfọ òní mímọ̀ tí wọ́n ń fi mọ̀ ara wọn má dá sí o ì máa dá sí ìtiwọ́ aláwọ̀kọ́ ni pé òní mà tó fi mọ̀ pé eléyìí ló jẹ̀bi àbí eléyìí ló ṣe kí ni lọ́jà rí kí ló ń dá sí fún àbáwọn lẹ́rìí kí lè rí tọ̀hún tó sọ lọ́ba dákẹ́ ọ́ dákẹ́ ó máa wá bẹ lọ́hún pé ọlọ́hun ọ̀rọ̀ méjì ló wà nílẹ̀ yìí àwọn méjèèjì náà láti gbà pé àáfàá súnà ni wọ́n eléyìí wọn kẹ́rì wá tọ̀hún náà kẹ́rì wá ìwọ ọlọ́hun èdè nì
ihdina siratal mustaqim ọmọ wa ṣàdúà torí pé tó bá lè gbàgbó lọ ọgbàgbó lọ fáínálì nìyẹn o lẹ́yìn náà ọmọ wa béèrè pé ẹ̀sà ẹ̀dá kan fún mi lẹ́rìí ẹ fún mi ní kíni ẹ lè bá ní kíni ẹ̀dá kun ẹ̀rí wo lè rí ẹ̀yin náà fún mi lẹ́rìí ó wàá kó ẹ̀rí yìí tó wà lọ lè kó bá àfa mi náà tó náà tó dúró déédéé ìbá ẹ̀dá kun ìwòlẹ̀ yìí náà rí sẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ méjì ni ó ní fìfẹ́ nù rẹ kó fi mú yìí tí ẹ̀mí rẹ bá ṣe kíni ẹ̀mí rẹ bá fẹ́ ẹlòmíì yóò máa béèrè fatiwa lọ́tún yóò máa béèrè fatiwa lọ́sì nítorí kó lè bá a mú yìí tí ó padà rọ̀ ọ́ lọ́rùn lórí iṣẹ́ aburú tí ń ṣe kíni wọ́n ní tíyàwó bá bú ni kí ló yẹ ká ṣe fún àbátọ̀ ní ọ̀fọ̀ náà ni wọ́n ní ẹ ṣeun ọlọ́run ọba jazakumullahu khaira lọ́ba dìde ńlẹ̀ lọ́ba gbalẹ̀ lọ ọlọ́run ní àfáàní wadribu hunna wọ́n máa yà wá pé ọlọ́run ní àná yìí àwọn adóde àfáà kejì àbátọ̀ wọn ní wadribu hunna tí wọ́n wí kèé ṣe bílálà àtẹgbá o àdìsí padà tó àyà yẹn o Ànábì ní wadribuhunna darban ghayra mubarrih tẹ́ẹ̀bà ní obìnrin nínà tí ò ní lápá tí ò ní ta tí ò ní ro tí ò ní kán tí ò ní ṣẹ̀jẹ̀ tí ò ní ta tí ò ní ṣẹ́kìtì jama tí ò ní wú tí ò ní ké yé wọ́n náà ti dáràn tíyàwó rẹ̀ bá ní yé ó ti dáràn lọ́dọ̀ Ọlọ́run pẹ̀lú àdìsí yẹn torí àdìsí la fi tú Kùránì Ọlọ́run ni ẹ kírun Ànábì wa ní ẹ wò mí bí ṣe ń kí sọ́lù kàmára ayé tó mọ́ ní ó sọ̀lì ẹlòmíì olùyàwó rẹ̀ tọ́jọ́ tó gbé lọ síbítù èyí sálù súná o èyí sálù súná tó gbádùn èyí ṣe kèfèrí àmọ́ súná rẹ̀ ọ̀dà torí ẹni tó ń tẹ̀lé tó fi dárùn gbọ̀n sí tí tó kò tẹ̀lé òfin balẹ̀ kèé ná obìnrin ẹ̀yọ́ màá ya ẹ̀ má jẹ́ àmà sásì bíi ikhtilafati ulama láti lè bá àfi mú yìí tí wọ́n ṣe kí ni èyí tó bá rọ̀ wá lọ́rùn ní ìta fẹ́ ṣe tí ọ̀dà náà tẹ́lẹ̀ àwa dọ́gbọ́n lo ẹ̀rí yẹn wọ́n ní ìwọ tó bá ti nímọ̀ nípa ẹ̀sìn àfa rẹ tí ó ń tẹ̀lé wọ́n ní tukọ́lìdòhò òun náà lọ́wọ́ máa kọ́ṣe lópin ìgbà tí àna rẹ̀ ọba ti kílẹ̀ àṣìọ̀ pé àwọn sáàsì wọn yẹ sọ̀rọ̀ fẹ́nu ní tí wọ́n sọ ẹja tẹ̀lé tọ́ba wa gbọ́ tẹ́lẹ̀ omi mẹ́rin mi wá tí wọ́n náà tí ó sì mọ kéwú ẹ̀rí yóò sì yí ọ wọ́n ní dúró lérí tààfà rẹ̀ yẹn lóògùn ìgbà tó mọ̀ pé kì í ṣe kí ni kì í sọ̀yàn nù àwọn tó wá dé pé àfa politician ni tọ́ba dé kó ọ̀tọ̀ ni tí ó wí tọ́ba dé Abẹ́òkúta ọ̀tọ̀ ni tí ó wí tọ́ba dé Jẹ̀bú ọ̀tọ̀ ni tí ó wí yóò mọ̀ wọ àwọn èèyàn ní ọmọ fi sọ̀rọ̀ yóò mọ̀ tàláwánà bí ọ̀gá wọ́n ní kéèyàn tètè wá àgbọ́yẹ̀sì yẹn lọ sí ibòmíì sórí ìwọ́n tó kéwú wọ́n ní wala takfu ma laysa laka bihi ilm bẹ́ẹ̀ lórí tí wọ́n náà ń wí yẹn ó sì nímà ẹ̀ṣẹ̀ ni Ọlọ́run ní tẹ́ ẹ̀ bá má ẹ̀ má ṣe kí ni ẹ̀ má dúró lérí ẹ̀ Ànábì ní laysa min ummati ma lam yujilla kabirana Ànábì gbogbo ẹni tí ì bá pa àwọn àgbàlagbà lé bóyá àwọn àgbàlagbà tí wọ́n ti bewú lérí àbáwọn àgbàlagbà nínú mà àwọn àfa àgbàlagbà lágbàáyé aláwọn àfa àgbàlagbà lágbàáyé jàmá àwọn tí wọ́n ti lọ àtàwọn tí wọ́n kù táwọn àgbà wọn lè kibarul ulama àwọn fáyẹsì tí wọ́n lo gbogbo ayé wọn lérí fatiwa ìdú sheikh ibn Baz sheikh Salih al-Uthaymin sheikh Abdullah al-Jibril sheikh al-Albani àtàwọn tó jọ wọ́n bẹ́ẹ̀ tí wọ́n lo gbèsè ayé wọn lérí kíni jama sheikh al-Fawzan hafidhahullah àwọn sì ń bẹ láyé tí wọ́n lo gbèsè ayé wọn lérí kíni lérí kéwú wọ́n hewu sí di kéwú kò sí fatiwa tí wọ́n fẹ́ gbọ́ nísìnyí tí wọ́n ti bí wọ́n nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa wọ́n láwọn àfáà yìí ká má máa fẹnu tẹ́ wọn àbá àwọn àfáà tiwa náà nílẹ̀ Yorùbá tọ́jú pé ọmọ ìyá ọmọ bó ṣe kírun àwọn yìí ni wọ́n ṣàlàyé bó ṣe kírun àwọn yìí ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ àwẹ̀ tó fi ń gbà àwẹ̀ àwọn yìí ni wọ́n ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fún ọ tó fi dẹlẹ́sìn ọmọ pé báyìí kò rí tẹ́lẹ̀ ó ní bó ṣe rí tẹ́lẹ̀ òun náà mọ̀ ibi èèyàn wọn gbọ́dọ̀ rí lé ipá àfa lélẹ̀ nígbà tá a wà ń ta àwọn tọ́lọ̀ wọn lò sábàbí tó fi kó níta yẹn tó ọ̀rọ̀ wa di pé wọ́n sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn tẹ́ ọlọ́run ó gbọ́dọ̀ já wọn wálẹ̀ lópin ìgbà tí wọ́n bá ṣe pèpè sínú súnnà torí pé wọ́n ṣe màsúm wọ́n ṣe níta sọ́ tọ́wọ́ dé pé níta sọ́ lọ́wọ́ wákàkì òní láàfà kankan lérí ilẹ̀ ọlọ́run tó tẹ̀lé torí kò sí àfà kankan tí ò ṣe mistake rí Baba Albani wọ́n ní ìdí tíra méjì kan ó wà lé lọ́dọ̀ mi àwọn àfáà mi náà ní
taraju'at al-Albani àwọn ọ̀rọ̀ tí baba Albani sọ tí wọ́n padà rí pé kò rí bẹ́ẹ̀ wọ́n wá kójọ ó wá jẹ́ tírà 2 volumes ìdí tírà méjì tí wọ́n tó jáde láyé torí pé àwọn àfáà yẹn wọ́n yẹ sáà fún onífẹ̀ẹ́ nú pé àdìsí báyìí mo dà wá fà rẹ̀ wọ́n padà rí pé sahih ni ẹ mú kó nínú kíni nínú da'if ẹ mú sínú sahih àdìsí báyìí mo sọ rẹ̀ wọ́n padà rí pé da'if ni ẹ mú kó nínú sahih ẹ jù sínú da'if. ńlọ́fà lérí àwọn jàmáà kan tí Saudi Arabia tí wọ́n ànánsì wọn láìpẹ́ yìí fatiwa táwọn bàbá ti ṣe ń gbà wọn ọmọ wọn ni wọ́n kó jáde ìgbé ẹlẹ́ jáde pẹ̀lú wọn kẹta ti jẹ́ onímọ̀ ẹ máa pẹ̀lú ọ̀dákèsí wọ́n gbìyànjú ọ̀mùtí òmùtí mọ́ ọmọ tá ń fọmọ tálẹ̀ mo ní bàbá pásítọ̀ náà òun náà lè ṣe wáàsí fún yàn kí wọ́n sọ ọmọ tá mọ́ mọ́níhàjù tá ń lò ní tá ń lò tá a fi ń ṣẹ̀sìn lọ́kàn wá àìmọye sùn fi lọ́lẹ̀ bá ọmọ dọ́dọ̀ rẹ̀ oye tọ́ba dọ́dọ̀ ọlọ́wọ́ bàbá kò ní padà sọmọ tá mọ́ táwọn àtọ́ni pé ńgbà tọmọ yẹn tí ò ti wá sọmọ tá mọ́ tọmọ yẹn ò ti mutí mọ́ oye ṣe àwọn àpè ojú ọ̀nà náà wà kọ́dà àwọn ní Tìjàníyà wọ́n fi ń yé wa yí pé bàbá wọn ṣéwù Ahmadu Tìjàní yí pé ọmọ fi wàsífà sáàrin mọ́gíríbì àti ṣáà nítorí àwọn ọ̀mùtí tí wọ́n kún àdúgbò rẹ̀ yí pé ńgbà tí wọ́n bá darí bí sẹ́ ó sinmi díẹ̀ wọ́n pèrún tán yóò wá sí wàsífà azafula alazimalazi láìláì láwọn ẹlẹ́kọ́yún azafula láìláìláìlá yóò wí yẹn títí tí ìṣáyò fi ṣe kí ni tọ́wọ́ sì kí ṣáyò tán yóò lọ lè sùn yìí tí àfa àwọn Sufi tó dálẹ̀ yẹn tí àwọn tí wọ́n máa lè ṣe fàájì láàrin aago méje sáago mẹ́jọ tí wọ́n á di gbọ́n sáàsì ni wọ́n jòkó sí wọ́n ké mọ́kúrò àti ṣáà sọ́wọ́ aṣọ ojú ọ̀nà yẹn di ojú ọ̀nà tó dáa ẹ̀já lọ lè kéwú kámọ́ sàbòsí o gbogbo àwọn tí wọ́n máa ń kóra wọn káàkiri tí wọ́n ti yapa Al-Qur'an àti Sunna á yapa wọn torí àwọn olórí wọn kan rán sí wa ta ni wọ́n rán sí wa Muhammadun Rasulullah sallallahu alaihi wa sallam anabi ní gbogbo ẹni tí wọ́n máa pa àwọn àgbàlagbà lé wa yarhamu saghirana tí ó sì máa ṣàánú àwọn ọmọ kéékèèké wa ya'rifu li'alimina haqqah tí ó sì mọ ìwà àwọn àfáà fún wọn laysa min ummati anabi ní kò sí nínú ìjọ mi tó gbádùn àwọn afẹ́sìn ẹja máa ṣàpọ́nlé wọn kódà tó máa ṣe mistake ká mọ̀nà tá a máa ṣe kí ni tá a máa fi bá wọn sọ̀rọ̀ min adabi talib al-ilm alla yatakabbar amama muallimihi aw shaykhihi nínú àwọn ẹ̀kọ́ tá a gbọ́dọ̀ ní àwọn tá a bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tí ìyapa bá fẹ́ ṣẹlẹ̀ sẹ́wọ̀n pé ọ̀rọ̀ àtayá ká náwó báyìí sẹ́wọ̀n pé ìyapa wọn bẹ́ẹ̀ ẹ̀rọ àwọn kan wọ́n ní báyìí ni àbí wọ́n máa ń sọ wọ́n bí ìgbà tí èèyàn bá ń ṣe kọ́kọ́rọ́ báyìí àwọn míì bíi wáípà mọ́tò báyìí àwọn míì báyìí yọmọ wálé báyìí àwọn míì yọ̀ọ́dẹ̀ sọ̀sọ̀rọ̀ báyìí àbí àwọn míì yọ̀ọ́dẹ̀ sọ̀sọ̀rọ̀ yọ̀ọ́ máa ṣe kéde díẹ̀ ìwé lọ́kọ̀ rẹ̀ ti ní òwú ẹ̀ bàbá alẹ́ bá ní ìjòkó lẹ̀ rahimahullah ọ̀kan náà wọ́n fà ní Egypt wọ́n pè ní Sheikh al-Huwaini sadadahullah àwọn lọ lè fíṣítì bàbá Albani ìgbà táwọn wá dọ́dọ̀ bàbá Albani àwọn wá sọ̀rọ̀ débi ọ̀rọ̀ àtáyá bàbá Albani wá ní bó ṣe náwó ní ó bá náwó ní tán ọmọ wa mí díẹ̀díẹ̀ ọmọ wa ka àtáyá bàbá òwe ní olóhùn wa ń wò wọ́n pé wọ́n yanu bàbá ní al indaka dalilun akhar yuharrimu hadha ẹwọ àwọn afọ ẹni Ọlọ́run ọmọlékéwò ní bàbá òwe ní o wọ́n bèèrè pé bàbá ọyẹ ìwọ̀n bàbá Albani wọ́n bèèrè pé àbá òwe ní abó tó ka àdísì míì tó jẹ́ pé ó tún wá lálàáfíà jò yí tẹ́mi ṣe kí ni tẹ́mi sọ yìí lọ tó bá sì ti kàdísì lóòótọ́ tó bá ti rí lóòótọ́ wọ́n yí padà lórí ìdí wọn wà wọ́n ní káwọn yí padà ẹ wo tawadu ulama ẹ wo ìtẹ́ríba àwọn àfẹ́sìn ẹ wo ọmọlé kí omi sí bàbá rẹ̀ ṣe kí ni ẹlòmíì tó bá ń sọ báyìí ó lè ní àfa ìgbọ̀wọ́ yín lẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ kàn sọ àwọn yẹn nù ìwọ̀n àwọn òbí kí ló ṣẹlẹ̀ ebi bàbá ṣe wà lẹ́rìí mi bá sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́
ẹ dákun kí ló fà wàhálà abẹ́lẹ́ nǹkan lọ́n sànú wa o min adabu talib al-ilm òun náà ni pé la yakunu ar-raddu ala al-mukhalifi min ajli at-tanaqqus minhu ẹni tó rí pé ìyapa ṣẹlẹ̀ àmọ́ ọ̀tẹ̀lẹ̀ ti ń ṣe látara pé òrí ẹ̀rí tó kúnná tó èyí ò ní túmọ̀ pé kọjá bọ́ọ̀lẹ̀ nínú ọkàn rẹ ibi kì í sáfà mọ́ nítorí pé súnà yìí náà ló dòkótì sẹ́yìn pé àsọ̀rọ̀ àwọn afáà bídíà àsọ̀rọ̀ àwọn ìyẹn mọ́ àwọn afáà súnà là ń ṣe kí ni yìí là ń sọ ọwọ́ rí pé ẹni yìí ibi tó lọ orí pé ẹ̀rí òkúnná tó ìtòkùn náà ni pé kọ́ lọ lè fi hàn tó bá jẹ́ pé ó bá wà ń tòsí àbí kọ́ ọ sì máa ṣàdúrà fún tọ́nà rẹ bá ṣe kí ni tọ́nà rẹ bá jì tó bá lè mú òdodo ìrọ̀lẹ́ bá pẹ̀lú pé èyí tá a tún rí ni akramakumullah a'anakumullah wafaqakumullah sadadakumullah abqakumullah shukran li hadhihi al-umma òun ló rí pé ọmọ dáadáa lélẹ̀ ọlẹ́kọ̀ọ́ ọfẹ́ kọ̀rẹ́ ti àfa láàrin gbogbogbò Imam Shafi ni bọ́ ọba lọ́ọ́ fẹ́ tún mi ṣe láàrin èrò yìí ní gbọ́ yìí ní gbọ́ adab ọ̀dọ́ ti pé méjì lóòótọ́ ẹ̀yọ́ máa yá mi àwọn tó dà bí àwọn tó ọ̀dà ọ̀yà ẹ̀já dìbò àwọn tó wá ní àwọn tó dà kan náwó àwọn tó wá hàn síbi wàhálà pẹ̀lú ẹ̀fọ́ òrì nígbà mí ewé bí ìraná nígbà mí ewé ọ̀mísìmísì nígbà mí ẹ̀jẹ̀ adìẹ nígbà mí ẹ̀jẹ̀ haidọ̀ àlùbídíà wallahi kullu bid'atin dalalah sáà nẹ́bí ò ṣe dọ̀láàlù ní ọmọ ya mi mọ́tò ń yẹ owó lẹ́ẹ̀mejì sáà nẹ́bí ò ṣe mọ́tò yẹ̀wò mọ́ nítorí sì ń wá tó fi hàn tún yẹn ànẹ́bí ti fi tó ṣe kalẹ̀ fún ọ tó fi rí ìtọ̀ wọn yẹn nílẹ̀ àwọn dara ẹ̀ láwọn sí táwọn ajá àwọn bá kọ́ ọmọ halẹ̀ mọ́ pé hàn tún kàn bẹ ọba hàn ó lówó sóhun ní sákọ̀ bẹ̀rẹ̀ ti lówó ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ sìn wa a rí i pé ààrẹ rí fún àmọ́ wọn àfa mọ́sálà kìláfíà ni bàbá mú tèmi àwọn ní labas wọn ní kò sí tó burú àfa gbà ni wọn nínú àwọn afa wọn tí wọn ò ṣe ti sí ibi kankan dépò tó wà tí wọn sẹ́yìn ọlọ́run wọlé ànábì wọlé ayé ànábì bàbá amadu ambali wọn sọ bẹ́ẹ̀ wọn ní kò burú àwọn ni wọn pè ní ìmáàmù ahli sunna rọ̀yìn mahumulawo jẹ́mi ẹ̀ ń bọ́ lọ́fẹ́ tí wọ́n sí wọn ò sí ti síbi kankan dépò tó ti wọ́n sẹ́yìn wájú rẹ̀ náà wọ́n mọ̀ wà títí dọ́là tọ́lá àwọn yẹn ti kọjá wọ́n dẹ̀ ti kọ́ wọn ní nǹkan tọ́pọ̀ súnà ni wọ́n jí ṣe lọ́dọ̀ ayé wọn àmọ́ wọ́n ṣe gbìyànjú lérí ọ̀rọ̀ ọlá ànábì ọlá ayé ànábì wọ́n ṣe gbìyànjú wọ́n ní kò yẹ kó burú bàbá amúntẹ̀mí yà ṣe gbìyànjú lérí hàntú àti bóńkọ́ yìí àwọn náà ní kò yẹ kó burú àwọn àfáà tó dé lẹ́yìn wọn bàbá Albani wọn ló burú àwọn sì làáfáà bàbá Albani kí ló dé tí bàbá Albani fi yọsẹ̀ èmi náà tó sọ́dọ̀ bàbá Albani lábàlá yẹn nítorí pé laysa alayhi dalil min rasulillahi sallallahu alayhi wa sallam kò sí ẹ̀rí tó kún dá látọ̀dọ̀ anábì wa Muhammad pé anábì máa ń ṣe kí ni anábì máa hàn tú ó ti tó ẹ̀ so ìjẹ́ ìyẹn yóò wá mú ọmọ tàná kọ́sọ̀ kọ́ wá sọ bàbá ibùdó tèmi yà di mọ̀tẹ́dẹ̀ ó tó bẹ̀ bàbá sọ bẹ́ẹ̀ ẹnu rẹ̀ fàyà ọ mọ̀ sàdúrà fún wa torí pé bẹ́ẹ̀ yẹn bá sí kankan tó bá gbìyànjú anábì tá a kámọ̀lẹ̀ hákìmù ẹni tí ń dájọ́ tó bá gbìyànjú fájítà hádà fún máa sọ́ọ̀bà ó sì wá bọ́ sí fọláwà jìránì yọ gba aládàá mélòó méjì wàyí hákàmà fájítà hádà fún máa àkùtà tó bá ṣe mistake lẹ́yìn ìgbà tó ń sọ gbìyànjú fọláwà ájírún yọ gba aládàá ẹyọ kan àwọn bàbá méjèèjì wọn gba aládàá ẹyọ kọ̀ọ̀kan lérí ìgbìyànjú tí wọ́n ṣe torí pé wọ́n fẹ́ mú wa sínú súnà ni wọ́n fẹ́ dá wa padà sínú bídà àwọn kan wọ́n já bídà lógun ìbápọ̀jù báyìí lọ bá a ṣe máa bá wọn lò nìyẹn kọ́ wá ní tírà tẹ̀lẹ́ńkà wọ́n ní Musnad Imam Ahmad tírà tẹ̀lẹ́ńkà wọ́n tírà Sifatu Salat Albani no wọ́n ti àjàsà ọ̀tún no amẹ́ríkà kálọ̀sì tà ń tà kẹ̀ àfa wọ́n wà láàfà rẹ̀ táàtù gbogbo tírà rẹ̀ pátá táàdé ní mistake mẹ́ kò sí ló ṣe jẹ́ pé ara tí àwọn alùsùnà tá a fi máa jẹ́ talabatul ilmi ni pé
ẹ̀rí là ń tẹ̀lé lára àfa kìí sàfà kankan là ń ṣe kí ni ní là ń tẹ̀lé ìjọ tí àfa ọba ti mẹ́rin wá lérí ẹ̀sìn ni o àní ṣe kí ni àní ṣe eléyìí náà ní túmọ̀ pa àmọ́ tá à ń ṣe eléyìí náà ní túmọ̀ pa àwọn àfa wa yìí ṣe màsúm báwọn ṣé àti pé àwọn àfa àti wọn ipe màsúmùn ẹni asọ nínú àṣìṣe ni wọn àwọn àfa ṣe à àwọn tiwa àwọn ni àwọn àfa wa gẹ́rú màsúmì ni àdèmọ̀ ṣàdúrà fún wọn a máa tọrọ àforíjì fún wọn lérè yìí tí ó kù díẹ̀ káàtó a máa tọrọ àdúrà fún wọn kọ́lọ́hún sọ wọn lẹ́san lérè yìí tí wọ́n ṣe ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní adamu ta'jil talibin fi takfiri fi masaili khilafiyya ẹ̀yọ́ máa yá mi ẹni tó bá jẹ́ talibul ilm wọ́n ní kò gbọ́dọ̀ máa yára máa pè yán kèfèrí máa yára pè yán kèfèrí tí wọ́n lágbájá ó ti ṣe kúfúrú ó ní ìgbà wo ló ṣe ẹ̀yin wo lẹ rí sọ́sọ́ ní abẹ́ bá bẹ́ẹ̀ ọmọ ya lábẹ́dá ti di mọ̀tẹ́dì tọ́ kí ló sọ ṣe bá ń di bídíà ọwọ́ ni ẹ̀yà kan gbọ́ náà ni nígbà tí ti gbọ́ yẹn àti bàdá ẹ̀ nígbà tí ti gbọ́ yẹn àti fàṣàkọ̀ ẹ̀ nígbà tí gbọ́ yẹn àti sekin àti kàfàrẹ̀ ọ̀rọ̀ takfiri àwọn afáàní kò sí lọ́dọ̀ àwọn talabatul ilmi àwọn ọmọ kéékèèké báyìí at-takfir inda kibari al-ulama àwọn afẹ́sì tí wọ́n ronú torí pé dawabitu takfiri wà sẹ́ni isalayi makani tọ́wọ́dẹ́lẹ́ makan ẹni kàfàrà rẹ̀ mu'awwilu ni ó sì tẹ́lá tún ni ẹni kàfàrà rẹ̀ títí tó fi yé mukraha ni wọ́n jẹ́ ń pa ni ẹni kàfàrà rẹ̀ torí wọ́n jẹ́ ń pa nisiyani ni ọgbàgbé ni ẹni kàfàrà rẹ̀ èwo ló wá ti gbèsè lérí ẹnìkan kó tó bẹ̀rẹ̀ takfiri yẹ tọ́ba wà ládùúgbò yóò lóhùn orí mọ́sálásí tó wọ́n ti kírun gbogbo àdúgbò gbogbo alùsùn tó wà ládùúgbò wọn ni gbogbo wọn ẹni tí ìbá ti ṣèjọ tiwa kò kí ń ṣe alùsùn náà ọlọ́mọ sọ bí aburú bẹ́ẹ̀ ẹ̀yọ́ máa yá mi tọ́ba di fatiwa méjì lọ́dọ̀ àwọn alfa àwọn méjèèjì wọ́n tóbi àwọn alfa alimẹ́ni jẹ́lẹ̀ lẹ́yìn àwọn afa ńláńlá wọn níbo ló sọ̀rọ̀ ara rẹ̀ àwọn méjèèjì kò ṣeé fi ọwọ́ ti sẹ́yìn wọ́n ní ọkà ẹ̀rí wọn náà ní ẹ̀rí tí kálukú mú wá lẹ́yìn náà ọwọ́ àṣàdúrà kọ́lọ́hún ṣe kínní kọ́lọ́hún tọ́ sọ́nà yìí tí dáadáa bá bẹ́ẹ̀ èyí tẹ́mi rẹ̀ bá wà lọ fún nínú méjèèjì ọmọ wa bá a lọ lópin ìgbà tó rí ọ̀rọ̀ kẹta ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa talibul ilm kò gbọ́dọ̀ mọ́ ṣe ilzam lérí masailu khilafiya ọ̀rọ̀ tó bá ti pé méjì ìyìn gbọ́dọ̀ sọ fún ọ yí pé dandan ní kó tẹ̀lé tèmi barakallahu fikum wa fina wa fi abnaina mọ́lọ́kan nínú àwọn ọmọ tàbá ti kó orúkú òwò kàwọ́lẹ̀ bẹ́ẹ̀ bá ti kó orúkú èmi kàwọ́ sáyà ẹ̀yọ́ mọ̀ yá mi èmi mọ́kọ́ géwú èwo lòun mú owó tí bàbá lè bá ní èwo lè mímú èmi jọ bàbá bá ṣàtì bàbá sọ́ọ́lù sẹ̀mí ni nítorí pé àwọn méjèèjì wọ́n ti ṣẹ́ lérí àdìsí yẹn àwọn àmọ̀ yìí tí a ṣe tó ṣe kí ni tó dáa ju kejì lọ àwọn àdó lérí ẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ lákọ̀ọ́fẹ́ kan lẹ́nu àbẹ́rúkún Umaru mú kan Abdullahi Umaru mú kejì ọmọ àti bàbá kí n wá sọ fún ọmọ yẹn pé ọjẹ́ dẹ́ndẹ́ ìyàlẹ́ ni tí n bá tún rẹ̀ tó bá tó káwọ́lẹ̀ òun tó òun èsì talibul ilm aláìmọ̀kánni ẹgbẹ́ mọ̀rí lágbájá ní mubtadi bídíà rẹ̀ ò sì hàn sẹ́mi ọwọ́ aníkẹ́mi náà máa pè é ní mubtadi tí ìbá sì pè é mí náà ti di mubtadi rú ẹ̀sìn wo ni ẹ wala takfu ma laysa laka bihi ilm àmẹ́ni táwọn ẹnu àwọn afáwà kò lérí ẹ̀ pé mubtadi lélẹ́yìí mubtadi náà láwọn máa pè é tọ́lá àwọn afáà ti ṣiṣẹ́ lérí ẹ̀ wọ́n ti rí pé orí bídíà ni wọ́n ti yanjú ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní nígbà míì àfáà sọ̀rọ̀ méjì yóò ti ṣe fatiwa kan pé òun àjásà rẹ̀ létà yóò tó wá ṣe fatiwa mi pé òun ò ṣe kíni òun àjásà rẹ̀ mọ́ ibi kò tọ́ mọ́ ó ti sọ tẹ́lẹ̀ kọ́ tọ́ yóò wá di ọ̀ràn àyàn kọ́ wá tíra méjèèjì lọ kó tó lè pé ó lè sọ pé tí bàbá yìí ṣe kíni nítòsọ ní sẹ́wárì ìtọ́sọ gbẹ̀yìn yẹn òun ti pa ti alákọ̀ọ́kọ́ rẹ̀ nítorí bá ti sọ gbẹ̀yìn ó ti pa ti alákọ̀ọ́kọ́ rẹ̀ nígbà míì máa ń ṣẹlẹ̀ kọjá pé àáfàá yìí onímọ̀ ni
ọha àdìsí ọha isnad gbogbo ẹ̀ lọ́wọ́ lérí rẹ̀ àmọ́ bó ṣe wà yẹn nígbà tí tírà rẹ̀ ò tí ì jóná ó láwọn ọ̀rọ̀ kan tó sọ nígbà ọ̀yá tí ò rí mọ̀rọ̀ ọjà ṣe mọ́ tí tírà ti jóná ó tún sọ̀rọ̀ míì ẹ wàá béèrè pé èwo ló sọ nígbà tí tírà ń bẹ lọ́wọ́ ẹ̀ torí pé nígbà tí tírà ti jóná ó pọ́sibù kọ́ mọ̀ rí òdodo ọ̀rọ̀ sọ mọ́ àbí afọ́jú ni ó sì fọ́jú àmọ́ tẹ́lẹ̀ kò fọ́jú wọ́n ní kí ló sọ nígbà tó rí náà kí ló sọ nígbà tó dúró ẹsẹ̀ kí ni tọ́fọ́ èyàn wá di tírà lọ lẹ́wàá wò pé èwo ló kọ́kọ́ sọ èwo ló sọ gbẹ̀yìn látara bẹ́ẹ̀ ló lè mú òdodo kọ́dà nígbà míì al-mu'asirain àwọn afá méjì tí wọ́n jọ wà ní ìlú kan náà nígbà míì owó pé èmi ní mà muhaddithu ni wa ana muhaddithu lèmi náà àjọ ikhraju ahadithi ni tí wọ́n gbajúmọ̀ táwọn ọmọ ilé kéwú tí wọ́n ṣe lọ́dọ̀ àwọn méjèèjì tí wọ́n ń kẹ́kọ̀ọ́ nígbà míì máa ń ṣẹlẹ̀ tó dé pé owó mímọ̀ máa ń ṣe kíni yìí máa ń gbé wọn tí wọ́n ní ọ̀rọ̀ tí lágbájá sọ yẹn ọ̀rọ̀ yẹn kò fẹsẹ̀ múlẹ̀ ìtọ́wà lémi ẹ̀ ni pé kìí ṣe àfa ńlá ńlá bẹ́ẹ̀ ṣe rọ́ọ̀sì yẹn owó ni ó ọbẹ̀ jábọ́ yìí ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ìyá náà owó mímọ̀ náà fi sọ̀rọ̀ nígbà ìsìn nígbà ó nígbà báwo lẹ́yìn ìgbà tí o dúró dodo tọ́lẹ́kọ̀ bí rọ́bà lọ lógún ọdún jọ́kan lódodo ọba èèyàn mọ̀ ògùn àfáà yìí tó ní àfáà yìí ò sí lójú ọ̀nà àrígbá àwọn méjèèjì máa ń já ọ̀rọ̀ wọn tí wọ́n sọ yẹn ọ̀rọ̀ wọn ẹ̀ ní ti bìlífù ẹ̀ títí tẹ́fì lọ lè wádìí rẹ̀ lọ́dọ̀ àfáà míì tá àfáà mi bá wá ní sahih tó ẹsẹ̀ wàá gbàgbọ́ torí kó súnmọ́ kọjá pé àyè owó ló mú tó fi dọ̀ áfà àdìsí yẹn ìgbé lábájá ní sahih ni dọ̀yìn fún lọ́dọ̀ tèmi ṣé gbogbo àdìsí lọ́mọ ni kó tẹ̀síwájú ẹni kó tẹ̀síwájú ọ̀rọ̀ mi ti wọ̀ nígbà míì ayé ní fa ìtìláf ayé lágbájá ayé ó ti kọ́lé lágbájá ó ti ní mọ́tò lágbájá ọmọ ìlú báyìí ni ọdọọdún ni mo lọ mọ́kàndí ẹ̀ ọ̀rọ̀ ọmọ wa tà sí gbogbo tí ń sọ orí bẹ́ẹ̀ o àwa léwo a ní gbogbo ẹ̀ ayé ń gbà mí ẹni bá ń fa ayé tí fi yanjú ẹ̀sìn yóò wọ́n náà lọ́rùn ayé ọlọ́mọ fẹ́ ni ọba wù ni ọlọ́run fẹ́ lómi gan torí kó lè wọ́n náà ni àfa mi ò rí ayé tẹ̀sùn kọ́dàmà ẹsẹ̀ ló sì yẹ yìí tí ń sọ tẹ́lẹ̀ kò sì ní sọ ọmọ ọ̀tọ̀ ní tí ọmọ ṣe kí ni tí ọmọ sọ torí ẹ̀mí ẹ̀ ti balẹ̀ ó wò pé bàbá lè da ilé ayé ru ẹja máa dà á rò so owó ti wà ńlẹ̀ ní tá a sọ òun kò rí bẹ̀ mọ́ ẹ bẹ́ẹ̀ mẹ́sìn lé àwa ni mẹ́sìn lè bá o ẹ̀rí tó kílíà ó ní àwọn àfa kanáà tó sọ yẹn ẹ dákun ọ̀rọ̀ ẹ̀sìn wo lọ́wọ́ àlẹ́ tí àwọn àfọ̀ sọ̀rọ̀ méjì lérí àwọn abẹ́rẹ́ pé sí àfọ̀n bídíà lọ́ ń sọ pé ń sọ ní àbábà súnà tọ́wádé pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ni káàkọ́ dísí kíbla àwọn kan ní kò sí bídíà sọ́lọ́ alukurani sì ní fawalli wajhaka shatra al-masjid al-haram ẹ̀kọ́ dísí masjid al-haram làwọn abádó palẹ́rì yẹn ẹ̀yọ́ máa yá mi ẹ̀dá kò torí tọ́ ọlọ́wọ́n ọba wa ẹ̀dí ká gbìyànjú ká bẹ̀rù ọlọ́wọ́n ọba àwọn àlùfáà wa wọ́n ní talib al-ilm la yata'assab wa la yatahazzab ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì ẹni tí ó bá fẹ́ ń wá òdodo kò gbọ́dọ̀ ní tààsùbù ó náà ni pé ṣé ìlágbájá lèmi ń tẹ̀lé ibi ó bá ti lọ táyé ìparẹ́ ibẹ̀ ní ma ṣe kíni ní ma lọ òun tó wọn ò lè ní mímọ́ ẹ̀sìn torí ṣéwù yẹn ó lè ṣe mistake níjẹ́ wọ́n ṣe mistake náà ẹjọ́ lọ ni ọ gbọ́dọ̀ ní tààsùbù pẹ̀lú madhabi masailu kìláfíà ni kí ni Ṣáfi'í sọ nánú Ṣafi'iyyun Ṣáfi'í làwọn bá lọ kí ni Málìkì sọ Málìkì làwọn bá lọ kò sí ìmáàmù kan tí ò ní qawlu rajihun wa qawlu marjuh kò sí ìmáàmù kan náà àwọn àyímọ̀ mẹ́rẹ̀ẹ̀rin tí ò ní ọ̀rọ̀ tó sọ tó tẹ̀sùn wọn tàwọn yòókù ẹ̀ kò sí ìmáàmù kan náà àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó sọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ kò sí kan nínú àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tó jẹ́ pé a lè dọ́rọ̀ padà sí lẹ́nu tí ó sọ̀rọ̀ ńgbà mí ta ni ọ̀rọ̀ yóò ṣe kí ni kọ̀kọ̀rẹ́tì láàrin àwọn yòókù rẹ̀ Imam Abu Hanifa rahimahullah
wọ́n ní alẹ́ fowó yọ zakatul fitr àbí abdullahi umar ní farada rasulullah sallallahu alaihi wasallam zakatul fitri sa'an min tamr ọ̀rọ̀ ti yanjú abọ́ anabi wọ́n pè ń sọ ọwọ́ amú nínú tamuru oúnjẹ wa sa'an min sha'ir àti nínú alikama àbí kápẹ́ wheat oúnjẹ ni ẹ̀yọ́ mọ̀ yá mi bóò lẹ́sẹ̀ wá yí oúnjẹ padà sówó tá a sì mọ̀ pé sàkà owó ń bẹ lọ́tọ̀ gbọ́dọ̀ bá wá rí báyìí ẹ̀yọ́ mọ̀ yá mi nínú ẹ̀sìn wa Imam Abu Hanifa lọ́wọ́ àtẹ̀lé mbẹ̀ ni àbọ̀ tẹ̀lé àdìsí ànábì tó lálàáfíà tó sì kílíà ìwé lọ́tẹ̀lé mbẹ̀ tànàbí Muhammad torí Imam Abu Hanifa gairu ma'sum àsọkùnmi àṣìṣe Imam Malik tẹ́bá ti bímọ tọ́ba ti di pé ẹ̀yìn àṣùbà lẹ́bi ẹ má ka òru yẹn mọ́ ní ó fi dijọ́ mẹ́jọ ànábì sàlẹ̀ ń sọ pé tẹ́bá yóò akọ ánìlẹ̀mọ̀ olùdí yàwó masabihi tábà ti bí ma àkójọ keje tábà ti bí lóru àti bí ní ìjọ ta fẹ́ mú yẹn àwọn afáàní tí Imam Malik sọ òun ṣe kí ni kọ̀kọ̀rẹ́tì àwọn ànábìlà pé wọ́n nígbà míì wọ́n mọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ní tí àfa àwọn sọ lérí ọ̀rọ̀ tí ọ̀pẹ ka yìí tó yapa yìí kò rẹ́sẹ̀ fi wálẹ̀ bí èyí tí Imam Malik ṣe kí ni tọ́sọ̀ bẹ́ẹ̀ ṣe máa yanjú ọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn níparí ọ̀rọ̀ mi òun náà ni pé ẹnì kọ̀ọ̀kan wa àwọn nǹkan wọlé àmọ́ ṣe tá a fi ń sọnù tọ́rọ̀ bá ti yapa tọ́rọ̀ bá ti pọ̀ alákọ̀ọ́kọ́ ká máa ṣàdúrà ká máa béèrè dáyà lọ́dọ̀ Ọlọ́run ọ̀rọ̀ pé méjì o èyí tó bá dáa ni kó fi sẹ́mi mi kí máa ṣe kí ni kí máa ṣe ẹlẹ́ẹ̀kejì lùzúmù ulama kájòkó táwọn àfa ká máa kéwú gidi ni o tó máa parí tẹ́lá kan tó máa kémi tó máa parí kan tó máa kémi mẹ́mórì káàdì nìkan ò tó ọmọ ya òun náà da àmọ́ kò tó obìnrin wa ẹ̀jẹ̀ á máa kéwú gidi àwọn ọgọ́jọ́kùnrin ẹ̀jẹ̀ á máa lọ lé kéwú àwọn àgbàlagbà ẹ̀jẹ̀ á máa lọ lé kéwú lẹ́yìn náà ẹnì kọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká gbìyànjú ká mọ̀ kí làwọn sábàbí tí ìyapa fi wá pọ̀ rẹpẹtẹ àìmọ̀kan nígbà tá a kéwú náà ni ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ọ̀dà kan rú fún wa gan pé àwọn ẹgbẹ́ tiwa ìròrí tàwa lélẹ̀ ẹ̀rí tó bá súnà mu ẹ̀rí tí ò bá súnà mu gbogbo ọmọ ẹgbẹ́ ló gbọ́dọ̀ ṣe nẹ́fìní ẹ má ṣe ẹgbẹ́ súnà ní kẹ́sẹ́ kínní kẹ́ má ṣe tẹ́ bá ti dáwọ́lé kínní kankan tó bá ti yapa àdísì àwọn kan tí wọ́n ní àwọn fẹ́ jọ àwọn fẹ́ ṣe politics nsì wọ́n làwọn fẹ́ ṣe politics wọ́n làwọn fẹ́ ṣe politics wọ́n sì dẹ́gbẹ́ àwọn broda tí wọ́n máa gbé kinní sáyà bóyá is kinní kan ní ẹ̀yọ́ máa jẹ́ ẹ̀ní jẹ́ PDP tẹ́lọ̀ lè kìbọn tẹ́lọ̀ lè wágbọn ọmọ ya wọ́n lé ẹlòmíì kò ní rántí mọ́lá wà ní ẹ̀ lábẹ́ democracy àbí democratia kí ni màá ń pè ibilisiya baba pásítọ̀ jòkó àfa jòkó baba aláwo jòkó àfa lóun fẹ́ ṣe sẹ̀ríà kí náà padà ṣẹlẹ̀ ìgbà àfa àmàdàrẹ̀ láàmú inú ká pa ọ́ nítorí sẹ̀ríà ò ní jẹ́ arówó kó owó làwọn sì ń ṣe kí ni owó làwọn ń kó ń bí àbíkọ́ náà ọjọ́ ìyẹn wa kájọ máa jalè àbíká sì jọ sọ́sà ájọ sókun torí ọ̀mbrẹ́là tẹ wà lábẹ́ yẹn ọ̀mbrẹ́là ìbèrèsíyà ni òfin tó wá pàṣẹrẹ́ ọlọ́run rẹ lérí ilẹ̀ ni wọ́n ń pè ní democracy táwọn ọmọ wòye ràn jẹ́mọ́ àwọn tó náà fẹ́ gbà ní Cairo kí náà padà sí fún wọn wọ́n pa wọ́n tì wọ́n mọ́lé ò jẹ́ èèyàn mọ́ àwọn tó náà fẹ́ gbà ní Iraq ńkọ́ ti Syria ńkọ́ Libya ńkọ́ wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ti Nàìjíríà wọ́n sọ fún èèyàn alùsùn náà wá sòṣèlú ṣé o ṣe mùsùlùmí bẹ̀ tẹ́lẹ̀ ní ṣé o ṣe mùsùlùmí ní àwọn tó ń bẹ ní àwòsì iṣẹ́ àfáà ni káwọn ó dúró láàyè àfáà káwọn tí wọ́n ń darí ìlú ó dúró láàrin ní ààyè ìdarí ìlú káwọn àfáà ká máa wá máa pè àwọn tó wà ní ìlú ká máa pè wọ́n sákèsí pé báyìí ni ẹ ṣe ẹ má ṣe báyìí báyìí ni ẹ ṣe á bùkún apọ́tímẹ́ǹtì á lè bá wọn àwọn ìmáàmù gbogbo àṣà local government àwọn ìmáàmù gbogbo Kìsì ìrẹ́pọ̀ ọdún àbí local government afẹ́rí gọ́fúnà ẹ̀ dẹ̀ lọ ebi ń pa àwọn èèyàn nílùú báyìí ebi ń pa àwọn èèyàn nílùú báyìí àwọn báyìí wọn ò rówó ṣùgbà àwọn báyìí kọ́ dẹ̀ bẹ̀rù Ọlọ́run kọ́ bẹ̀rù Ọlọ́run ẹnìkan ló wà bẹ́ẹ̀ lánàá wọ́n lọ padà kó bẹ́ẹ̀
látara bẹ́ẹ̀ ẹ̀rọ ọlọ́wọ́ bá yóò mọ̀ ṣàtúnṣe iṣẹ́ àwọn àfáà nìyẹn. àmọ́ pé wọn náà fẹ́ gbé ọ̀bẹ̀rẹ̀ là lọ́wọ́ abáṣúná tó ti ṣẹ̀ríà wọ́n fẹ́ gbé ìgbálẹ̀ lọ́wọ́ háyì ọlọ́mọṣẹ́ ìṣàánú wa ẹ̀yọ́ màyá mi nínú àwọn nǹkan tí ń fa àwọn ká máa yapa òun náà ni kí a máa lọ lè ka tíra àfa pé àfa yìí lọ sọ irọ́ o àwọn ìmáàmù tí wọ́n ń pariwo ni pé ń sọ hadithu fahuwa madhhabi tẹ́ bá ti ń kọ̀rọ̀ kan tó bá ti ládìsí nínú ibi àdìsí bá ti lọ làwọn náà ṣe kíni làwọn náà lọ tó ṣe jẹ́ pé ò nígbẹ́ nìkan kọjá àdìsí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn náà kẹsì àfa kọ́ yẹ tó bá ti yẹ ìyàpọ̀ ṣẹlẹ̀ láàrin àwọn jama ètò máa ń fa nìyẹn àwọn kan máa tẹ̀lé àfa yẹn àwọn kò ní tẹ̀lé látara bẹ́ẹ̀ wàhálà máa ṣẹlẹ̀ tí wàhálà bá wà ń ṣẹlẹ̀ kí làwọn wàhálà tí yóò máa bá wa alákọ̀ọ́kọ́ òní pé umma yóò fọ́nká á lọ lọ́tọ̀ọ̀tọ̀ wala tanaza'u ọlọ́run ní ẹ má máa jà fatafshalu wa yadhhaba ri'ukum wasbiru tẹ́ ẹ bá ti ń jẹ́ agbára yẹn lọ ẹ dira yín mú ẹ dúró lórí òdodo ẹ má yapa ẹni tí bá ń sọ òdodo ẹ kú lọ́wọ́ ẹni bá ń parọ́ ẹ lè balẹ̀ kẹsàlẹ̀ fún kọ́ bẹ̀rù ọlọ́run láàrin àlùmà torí pé tọ́ba irọ́ ti ń pa yẹn tọ́ba pápá ẹ ra àwọn ara yín náà tó padà wọn pé ọ̀rọ̀ rẹ̀ súnmọ́ dodo látara bẹ́ẹ̀ ẹ pín sí méjì kò ní sagbára mọ́ lẹ́yìn náà ní máa ń fà ká máa wọnú personality ara wa oye ìtìláf ọ̀tọ̀ ọ̀rọ̀ ìsìn là ń yanjú á padà wà á máa wọnú ọmọlúwàbí yóò máa tú àṣírí rẹ̀ káyé lè mọ orí èèyàn tó jẹ́ yóò fẹ̀rẹ̀ sílẹ̀ kó ọ̀rọ̀ tiẹ̀ kó lè bá ní wéètì kò bẹ̀rù ọlọ́run gbogbo àwọn tí wọ́n máa ń yapa gan níjọ́ lọ́dọ̀ àwọn àfa sálàf wọ́n ní wọ́n máa ṣàdúrà fẹ́ni tí muhalif wọ́n máa ṣàdúrà fún wọ́n bá sọ̀rọ̀ lọ́sàn-án wọ́n máa ṣàdúrà fún lóru ìpè ọlọ́run ẹni tí mo pè sákèsí lọ́sàn-án mo bẹ̀wọ̀ ọlọ́run ní tí ń sọ yẹn mo ṣàjò yé kéde pé yọ̀wá bí ó ṣe yí ọmọlúwàbí ẹ̀ tí ó ṣe yí ọmọlúwàbí ẹ̀ mẹ́rẹ̀ ọ̀la níyàn dáadáa lẹ́ni tó ń ṣe yẹ èsì talibul ilm wọ́n mẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà wọ́n tẹ́ wọ́n fẹ́ lọ lè ṣe múnákọ́ṣà lé lọ́rọ̀ tí ń yapa wọ́n ní yóò wá ní àfa àṣàlẹ̀ èdò ń bọ̀ wọ́n lá pàdé mọ́sálásí àfa òkè èdò ń bọ̀ èmi náà ń lọ ìwọ ọlọ́run lóòrù ní ọmọ sàdúrà o arinal haqq èyí tó bá jẹ́ òdodo ní ọjà panu pọ̀ lélẹ́rí o tó bá dé pé èyí tó wà lọ́wọ́ mi bá ní rọ́ ìwọ ọlọ́run ọba mọ́sàdí lè jùlẹ̀ tó bá dé pé èyí tí ń bẹ lọ́wọ́ àfa òkè èdò bá ní rọ́ mọ́sàdí ó lè jùlẹ̀ o ká lè papọ̀ lérí òdodo torí àwọn àlùmọ̀ kí ló wá sọ ìtìláàfù dogun bọ́ọ̀bá mú bọ́ọ̀bá pa bọ́ọ̀bá bu lẹ́sẹ̀ sẹ́fọ́mọ yẹ́sì ní gbogbo wa innamal mu'minuna ikhwa níparí ọ̀rọ̀ mi òun náà ni pé àtúnbá débi pé tábà ti ń ṣe ìyapa yìí àwọn àlùmọ̀ onímọ̀ yìí tí wọ́n ṣe mọ́ lẹ́yìn náà a nílé sálámà ṣọlá wa mọ́ àwọn dáadáa tó dà wá pọ̀ a nílé jọ ṣe mọ́ tí ìyapa bá ti pọ̀ tá a bá dúró lérí òdodo lẹ́yìn náà àwọn alul bid'a wal kuffar yasta'zuna bina wọ́n máa fi wá sí yẹ̀yẹ́ wọ́n ní ẹ̀rí wọn fẹ́sẹ̀ lọ yẹ wọ́n kàn lọ ní o tahsabuhum jami'an wa qulubuhum shatta bí wọ́n ṣe wọ yẹn wọ́n lè kírun lẹ́yìn ara wọn fẹ́sẹ̀ wọ yẹn ẹ̀dí sùúrù tó sùúrù sì tó lóòótọ́ àwọn kan kírun ẹnìkan fi omi ṣeré lálọ́lá ibi tó bá kí tiwọn tá kó wọn wá sí kíní aṣọ fún mọ́mù wa ní mọ́sálásí ọkọ̀ tí sí kíbùlà ó ní mọ́mù sí báwọn bàbá àwọn mẹ́sẹ̀ kọ́ kalẹ̀ ọ̀kan ní ẹ̀dà mọ́sálásí rú àwọn tó báyìí mo ní sẹ́ búlọ́ọ̀kù la fẹ́ tò ní àbẹ́rùn ẹ wọ̀rọ̀kọ̀rọ̀ wọ́n lé ànábì ní àgbọ̀dọ̀ máa dúró ìmáàmù gbọ́dọ̀ máa dúró lérí pèpele tó bá ti gaju tàwọn jàmáà lọ Abu Dawud ló gbàdí ìsìn yẹn wá ẹ̀wọ̀n bá ní mọ̀kìrúhù ni èdè pé yóò nírun àmọ́ ànábì kọ́ wọ́n náà wá ní mọ̀kìrúhù wọ́n kọ́ adídàlọ́kọ́ ọ̀là ànábì adídàlọ́bì kọ́ kí ló dé tí wọ́n kọ́ wọ́n lọ fẹ́ dá wa lálẹ́ mo wá dé mọ́sálásí oníkèmí ọbọ̀ síwájú mo ní mi ò kí ipe ìsàlẹ̀ ní ìdúró sí oníkèmí má dá mọ́sálásí yín rú ta ló dá wa lálẹ́ ebi òwò agbọ́mọ́gbà ni àsìkò oorun ń dá wa lálẹ́ láàrin àlùmọ́ bí ẹ bá dé kí n ti súnà ti tàka 4:20 ní àsìkò àṣírí wọlé bàbá wa sọ fún wa wípé ọyá ẹgbẹ̀rún ọyá ìsìnkọ́mà láago 4 ta ní dá wa lálẹ́ wọ́n tó kéwú yẹjú tó sì mọ̀ pé wẹ́dà yìí máa ń lọ yìí máa ń bọ̀ ní ilẹ̀ máa ń yá má máa ń pẹ́ má bí wọ́n ṣe ń yí bẹ́ẹ̀ ní àsìkò rọ́bọ̀ ṣe kí ni yóò máa yí ẹ bẹ̀rẹ̀ wàhálà fún wa ẹ̀já rẹ̀ ṣiṣẹ́
láwọn àsìkò kan a máa kírun mọ́sálásí láwọn àsìkò kan àníwá ta ló dá wà láyé lẹ́jẹ̀ mọ́ bàbá tó lóun ò ní yí padà mo bẹ̀ lọ́wọ́ nínú àánú rẹ̀ ẹni wọ́n bá tí mo wí kọ́lọ́mọ́sàjọ́ ṣe wá láǹfààní èmi tí mo sọ kọ́lọ́njọ́ sàǹfààní fún mi gbogbo àwọn àtàgbọ́ kọ́lọ́njọ́ sàǹfààní fún wa ìyípadà dáadáa kọ́lọ́mọ́sàjọ́ ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá gbogbo àwọn àlùfáà wa súnà pátá kọ́lọ́mọ́sà fi ìrẹ́pọ̀ sáàrin wọn kọ́lọ́mọ́ aláàkọ́wà wàhádà sùfúfù wọn gbogbo àwọn afọ́n bídíà kọ́lọ́mọ́ àfàwọn náà mọ̀nà kọ́lọ́mọ́ sàlékún ìmọ̀nà tiwa náà subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh. فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون